ọlọ́run balẹ̀ kan lọ́wọ́ lẹ́yìn yín kò rẹ̀ lójú ti kò ní lójú gbogbo fàájà ní ìṣẹ̀ pátápátá láti lè tó kó kò ní lójú ti wá bọ̀ olúwalọ́ mo mọ̀ pé ní àwọn èèyàn wọ́n wà bí wọ́n gbọ́ wa wọ́n screen rẹ́kọ̀dù wọ́n wà ní gúrùpù wa ààyè ò tiẹ̀ kàn wá ìyàwó àtọmọ ẹ lani kò sọ̀rọ̀ yìí lórí lọ́rọ̀ bá tán bá sọ fún wa sọ fún àwọn tó pè ẹ́ àwọn tó pè lẹ́jọ́ kó sọ fún ẹbí tí àwọn àtọmọ ẹ bá wà káwọn lè ṣe yẹn ó ti tán àwa ò ní kéèsì láti bẹ́ẹ̀ fà ìyá àtọmọ ẹ lábẹ́ lọ́wọ́ ẹ so gbogbo ètò tó ti sọ yẹn èmi ò kàn tẹ̀ tí ì rí sí so àbí ẹ má ló ṣe kí ẹ má ló fi kàn kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ni ẹ ṣe bàbá mi ọ̀rọ̀ tí lọ́rọ̀ olú alọ́ ẹ ṣe bàbá mi. Oyindàmọ́lá Daniel. Sa ẹ kalẹ̀ sa. Ìyá mi dáadáa. Àdúpẹ́ ọ̀run nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lórí náà ni dádì wa tó sọ̀rọ̀ tán yìí Ọlọ́run níjọ́ ń sọ̀rọ̀ tán. Because ìgbà tí mo rí fídíò wọn yẹn wọ́n sọ wípé nǹkan kọ́ ṣe fídíò ńgbà kan wípé kẹ́nìbọ̀dì má jà fáwọn. Wọ́n ní àwọn táwọn Ọlọ́run ti ga ọwọ́ àwọn ṣiṣẹ́ ìyanu pé wọ́n fẹ́ jà báwọn ọ̀nà ní kọ́ má jà pé ìbọn nǹkan táwọn ṣe máa yọjú sí kóòtù ni wípé wọ́n fi ẹ̀sùn kan àwọn pé òun nǹkan mẹ́ta wọ́n fi kan àwọn ọ̀nà àwọn fìyàn ṣògùn owó àwọn pààyàn àwọn olùyàn ní jìbìtì àbí àwọn tẹ̀ ṣe sọ wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ ń bẹ̀. now àfihàn àti wà lẹ́nu pé ìyàwó wọn dà gbogbo everything gbogbo ẹ̀ náà ti jáde sọ̀rọ̀ yẹn náà ti ń bẹ̀ wọ́n kó dà ẹ sọ bí tí ìyàwó yín wà ọkọ̀ ọ̀fọ̀hún gbà yẹn ọ̀hún sọ anything next thing ni pé kó wà lórí ọ̀tà kó máa fi òwe sọ̀rọ̀ lórí ọ̀tà kó máa sọ pé olúwa sọ pé kinní kan olúwa sọ pé kí nǹkan la fẹ́ jẹ àwa ti mọ̀ pé scam ni gbogbo àwọn pásítọ̀ yẹn àwa ti mọ̀ pé scam ni wọ́n now nǹkan táwa nu gbogbo èèyàn ń retí sí ni pé ókè ìyàwó mi ó ti kú ni o ó wà láyé ni o àwọn ọmọ ní nǹkan táwọn èèyàn fẹ́ mọ̀ nìyẹn gbogbo excuse tó ń give yẹn pé ó làwọn fi yọjú sí court àwọn jẹ̀bi tán yọjú sí court náà tó ṣe ní yọjú sí court. ọlọ́pàá tiẹ̀ ní kò tiẹ̀ kí ń ṣe kóòtù àwọn ọlọ́pàá ló invite ẹ̀ pé wọ́n fẹ̀sùn kàn ẹ́ o petition lásán ni gbogbo tó gbé gbogbo nǹkan tó gbé. fídíò wọn ní jẹ tàbí jẹrin tán ní wọn fi ìwé pé àwọn pé káwọn ìmọ̀ kan máa ń sọ pé kí ó táwọn ṣe tún padà lọ pé ìdí tí àwọn ṣe fẹ́ lọ ni wípé wọn náà wọn pààyàn wọn rògbò àwọn. àwọn awé àtàmọ́mọ́tàmọ́ ni suspected kìíní jẹ́ wọ́n kàwé ṣe báwọn lọ́ọ̀yà máa interpret petition. gbogbo láìfù wọn náà làwa náà máa ń fọ́lọ̀ gbogbo bọ́n ṣe ń ṣe àwa náà fọ́ báwọn tí wọn náà ṣe wà nínú gúrùpù wa ń sì tán ń wo láìfù wa yìí bọ́n làwa náà ṣe máa ń wo láìfù tí wọn náà gbogbo tó ń sọ làwa náà ṣe máa ń wò wọn. so nǹkan tá a nídìí náà ni wípé ìyàwó àtọmọ yẹn kọ́ produce ẹ̀ jáde kọ́ sọ bí tó wà. lọ́rọ̀ bá tán. ó ti tán ọ̀rọ̀ tó wà lẹ̀ yóò le àti sọ̀rọ̀ yìí ti pẹ́ ó yẹ kó ti yanjú everything yẹn kó tẹ̀ ti sọ pé ìyàwó mi ni o ọmọ ni o kàdẹ̀ ti close ṣáta ìlànà pé ìbí ìlà fẹ́ mú bọ́ àwọn tó bá tó ń ṣorí burúkú náà àwọn pastors yẹn ká tún dojúkọ àwọn yẹn náà ká jẹ́ kọ́ mọ̀ pé fake náà gbé dání. bẹ́ẹ̀ni. fake ni olúwa sọ pé ẹ̀dẹ̀ fi ń dá àwọn èèyàn ẹ bá yé àwọn èèyàn jẹ́ kó máa forí kó máa sọ náà nulẹ̀ gan bẹ́ẹ̀ tàbí pé kí n lọ ṣọ́ọ̀ṣì máa lọ waste time because wasting of time lèmi ká gbogbo yẹn sí. time àti destiny. àti ọdún mẹ́lẹ̀ kan sí mi èdè ṣọ́ọ̀ṣì o. má ti dúpẹ́ fọlọ́run olúwa o ṣé o mo dúpẹ́ mo gbá pa mo gbẹ́sẹ̀ mo ti jáde mo ti lọ dé mo tún dúpẹ́. bọ́sì mi ìnáwó kan tún fẹ́ lọ waste pásítọ̀ kankan bọ́sì àwọn pásítọ̀ yẹn gan èmi ti study èmi gangan for me èmi ti study àwọn pásítọ̀ tí mi mú tí mo dí pé irọ́ ló pọ̀ jù lọ́rọ̀ wọn irọ́ ni ẹ fẹ́ yàwó ó bímọ 3 ìyá ìyàwó rọmọ látọdún 4 àbọdún 5 màmá yẹn sọ pé àwọn òfojú kan mọ́ ọ ń pè yín ó kò ṣe olúwa tó pè wọ́n yẹn náà ní kó máa gbéraga kó máa ṣàlàyé fáwọn ẹbí ìyàwó wọn pé bí báyìí ni ìyàwó àtọmọ wà. níbo lolúwa yẹn ní kọ́kọ́ mọ sí olúwa tó ń bá wọn sọ̀rọ̀ yẹn ń bọ́ lolúwa ní kọ́kọ́ mọ lọ kọ́kọ́ yá kọ́ gbéyàwó sí. gbogbo àwọn pásítọ̀ tó kù làwọn ìyàwó wọn láàárín àwọn ìyàwó wọn pẹ̀lú wọn tó máa ń travel out of country tó máa ń ṣe program àárín ìyàwó wọn lẹ́gbẹ̀ẹ́ wọn níbo ni ìyàwó tí wọ́n wà tolúwa fi ń sọ pé fún wọn níbo lolúwa yẹn ti sọ pé torí àwa èmi ń sèmi ò tí mo fi tolúwa ti sọ pé fún wọn báyìí. so èmi àspẹ́sì mi fọ́lọ̀ wọn èmi fẹ́ mọ gbogbo ọlọ́ so mo fẹ́ láǹdì sí pọ̀ náà yẹn. ẹ ṣé ìyá mi thank you so much. Peculiar Royal Priesthood. Ẹ̀ka lẹ́sà mú kọ́ tiẹ̀ ní kí wọ́n ṣe àìsí ni o. Ẹ ṣé jàre. Ẹ pẹ̀lẹ́ kú iṣẹ́ olúwa o. Yes. Torí àwa tá à ń ṣiṣẹ́ gangan nílé. Àwa tá à ń yọ àwọn èèyàn
kúrò nínú ọ̀fẹ́. Bẹ́ẹ̀ni. Àwa tá à ń ṣiṣẹ́ Olúwa gan nílé, àwa tá à yọ wọ́n kúrò nínú òkùnkùn ayé. Bẹ́ẹ̀ni. Nínú irọ́ burúkú, irọ́ tí ó tà. Shall understand? Bẹ́ẹ̀ni. But like the last speaker said, you know, òun náà dẹ̀ nìkan táwọn èèyàn náà ti ń sọ nìyẹn, because èmi náà rí fídíò yẹn. Tí ó bá jẹ́ wọ́n ṣe nǹkan tí kò wà suspicious, kò yẹ yín àwọn èèyàn ò ní béèrè pé àwọn èèyàn ò ní mú topic pé Olúwa lọ níbo níyàwó ẹ wà. Àwọn èèyàn suspect nǹkan kan ní now. Church tó lóun run inú community ló wà. O kò ń ṣe inú àjálẹ̀. Ó wà láàárín ìlú. Òun lọ, òun bọ̀, òun move. People could see you. Only thing about le parọ́ fún èèyàn kan ṣo. Tí ẹ mú jẹ, ó ní parọ́ yẹn forever now. Tó bá lè máa monopolize àwọn èèyàn, tó lè manipulate àwọn èèyàn, tó lè cover so many things. It won't go forever. Bẹ́ẹ̀ni. It can only go for a while. For a while ni bẹ́ẹ̀ni. It can only go for a while. It's only Nigeria ló gbà wọ́n láàyè because ní àwọn ìlú tí a mọ̀, mostly ibi tẹ́mi wà yìí, you have to be your neighbor's watch. Neighbor's keeper yẹn. Àwọn ò gbé Bíbélì bá a ṣe gbé Bíbélì o. Wọ́n fi Bíbélì sùn o. Wọ́n máa jẹ̀bà, wọ́n máa ka Bíbélì sínú ẹ̀. Wọ́n máa fomi wẹ̀, wọ́n máa ka Bíbélì sínú ẹ̀. Wọ́n máa jẹun, wọ́n gbọ́dọ̀ ka Bíbélì sínú ẹ̀. Àwọn ò ní gbogbo yẹn lọ́wọ́. But at the same time, they monitor each other. Be your keepers, your brother's keeper. Well, be your brother's keeper. Thank you. Àwọn gogo ló ń ṣe, ṣùgbọ́n àwa gbé ìwé yẹn sọ́wọ́ àkọ́fín tú àwọn èèyàn jẹ. Àwọn ò gbé ìwé yẹn sórí bẹ́ẹ̀ yẹn, àwọn tó kọ ìwé wọn gọ́gọ́ fún ara wọn. Wọ́n gbé sórí bẹ́ẹ̀, wọ́n máa fi manipulate àwọn èèyàn, wọ́n máa fi cheat àwọn èèyàn, wọ́n máa fi dojú àwọn ènìyàn bolẹ̀. Bẹ́ẹ̀ni. Yes, safeguarding and duty of care. Exactly. Gbogbo wa là ń monitor ara wa. So inú community ló wà, àwọn èèyàn mọ̀gbà tó fẹ́ woman yìí. Ìgbà tí ọtọ́ dẹ̀ rí woman yìí mọ́, so you did not expect people to ask. But not in shame. It's not fair now. Níbẹ̀rù Ọlọ́run nìyẹn now. Èyí gogo tẹ́ ń kó aṣọ sọ́rùn, tẹ́ ń gbé Bíbélì kiri, ẹ̀ ń ṣe lórí ilẹ̀, ẹ̀ ń ṣe lórí online. Ẹ wo látijọ́ tèmi ti mọ̀, mi ò wo program yìí rí. Hello, sir. Round up, ẹlòmíì tó wọlé, mi fẹ́ kó wà rájú. Ẹ bá wa round up. Hello. Ẹni sùúrù. Ìwọ tí wọ́n ń sọ ni pé kọ́ lọ answer ẹjọ́. Ọkọ̀ tó ń sọ ni pé kọ́ lọ answer àwọn tó ń invite wọn. Because tó bá pé wọ́n ti bọ́ síta ní fourth time táwọn èèyàn ti bẹ̀rẹ̀ ni kò ní lọ fún àbáyé. Bẹ́ẹ̀ni. Bọ̀ ń gbà tí wọn ò jáde. Don't hide. Can you hide forever? Ẹgbẹ̀rún Sàámú yóò lè Sàámú lọ́wọ́. So kọ́ lọ answer petition. Kò sẹ́ni tó attack kò sẹ́ni tó mú wọn. Sọ pé wọ́n ṣe kankan ju pé kí wọ́n gbé Ìyábọ̀ jáde pẹ̀lú àwọn ọmọ àwọn ojú kẹrin ó tán. Wọ́n á béèrè èèyàn lọ́wọ́ èèyàn ni wọ́n lè béèrè èèyàn lọ́wọ́ mi. Lágbájá yìí ń kọ́. Mo rí lánàá o. Mi ò rí lánàá àjọ wa àjọ símọ́ o. Ó ti bá bọ̀ẹ́ ojú ń tì wọ́n torí pé àwọn nǹkan tí wọ́n máa ń ṣe lábẹ́lẹ̀ gbogbo àwọn pastors yìí mostly àtọ́pẹ́ra olójúṣẹ́ Ọlọ́run gbogbo nǹkan tó ń ṣe lábẹ́lẹ̀ ò kì í kò ń tálì mọ́ nǹkan tó ń preach. Bẹ́ẹ̀ni. Kò ń dá tálì mọ́ nǹkan tó ń preach. Gbogbo wọn pátápátá ni ọ̀tọ̀ ni nǹkan tó máa sọ níta ọ̀tọ̀ ni nǹkan tó ń ṣe nínú ilé. So wọn ò lè bọ́ síta boldly kan wá sọ. That is it. Thank you so much. So that's my submission. Adégbóyèga Awótalẹ́. Mo kí gbogbo lé o. A kí yín bàbá. Everybody, mo kí ẹ. Ṣé ẹ kúṣẹ́ iṣẹ́ ńlá lẹ ń ṣe o.
iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe. Mo lè dúpẹ́ lọ́wọ́ àwọn supporter yín náà, gbogbo àwọn tó dúró tì yín náà. Ṣé rí country yẹn, mo fẹ́ràn àwọn gọ́ọ̀mẹ̀ntì wa náà dẹ̀ mọ̀, they are criminal. Ṣé rí gbogbo pastor látòkè ni o, láti orí láti top pastor tó bá jẹ́kùn ló top ní Nàìjíríà, from top to the bottom. Mo rí ẹnìkan tó máa sọ pé èèyàn Ọlọ́run ló, gbogbo wọn they are criminal. Gbogbo wọn criminal lèmi ka gbogbo wọn criminal lèmi máa ń pè wọn criminal, gbogbo àwọn pastor yẹn. Bí mo travel débi báyìí ni pastor mi náà pè mí kí wá dá sí ministry. Mo mọ ministry tí mo gbé lé ẹ lọ́wọ́. Ẹni tó gbé ministry lé ẹ lọ́wọ́ ṣé kò yẹ kó fún ẹ ní kíní tó máa fi ṣe ministry? Èmi ni wá ń pè pé kí n máa dá sí ministry fún ẹ. That is it. Be criminal. Bó bá yẹ travel yẹn báyìí criminal kíní ó wà lára wọn. Mo dẹ̀ sunkún pé mo ti lo life mi síbẹ̀ yẹn bí almost how many years ní sí church. Tó yẹ kí n fi ṣe nǹkan mi ò jẹ́ pé mo kàn ń lọ church lọ máa lé kí ni mo tẹ̀ mọ́ pé àṣẹ 419 story book tó gbélé wa lọ́wọ́ tó kàn fi da brain wa trace brain wa bá brain wa jẹ́ tí we cannot think normal a lè think normal lè ṣe kíní. Wọ́n ló yẹn náà ní òun rí kíní. If you not pay tithe, you will not go heaven. Later I say, I'm sorry, it's not in the Bible. Igboho don't retell it to be so if you not pay tithe, you go in fire. But now, when I'm sorry, go simbe. All this kind of criminal 419, ṣé àwọn pastor yẹn criminal 419, àwọn lọ kíni ẹ̀ ó pélé wọn lọ kò sí ẹni tí Ọlọ́run gbogbo òṣìṣẹ́ Ọlọ́run ní gbogbo wọn kò sẹ́ni tó ṣiṣẹ́ Ọlọ́run criminal ní gbogbo wọn látòkè désàlẹ̀. Wọ́n tó sáàkì pastor nínú church, wọ́n tó máa ń sáàkì yàn nínú Ọlọ́run ni. Nínú iṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni. Bó bá lọ wò yẹn náà sáàkì pastors. Why you sáàkì pé wọ́n mú mọ́ yí kíní tó yẹ kó mú wá wọ́n mú wá. You sack them ilé Ọlọ́run. Tẹ́ bá wo gbogbo kíní tó ti máa ṣe mú orí èèyàn lọ. Adébóyè lè wá sọ́dọ̀ mi kó ní èèyàn Ọlọ́run lòun. Kúmúyì ò lè wá sọ́dọ̀ mi kó ní èèyàn Ọlọ́run lòun. Ìyẹn náà ni ẹ gbọ́dọ̀ watch TV later náà TV yẹn ló ti ń preach ẹ̀ ń sẹ́tẹ̀ àtàwọn èèyàn ti ń wò ẹ̀. All this kind thing tó kíni ẹ̀jẹ̀ ti lu àwọn èèyàn ní jìbìtì lu àwọn èèyàn ní brain fọ́ àwọn èèyàn ní brain lọ. Ẹ ṣé bàbá mi, thank you so much. Ẹ mọ̀ pé bàbá ṣe ń wọ àwọn yẹn láyé ọ̀tọ̀ àmọ́ tó wò wọ́n láyé ọ̀tọ̀ bàbá. Bẹ́ẹ̀ni. A máa ń wo àwọn yẹn láyé ọ̀tọ̀ pé bíi pé bàbá ti rí wọn àti rí kíni tó bí èmi ṣe máa ń wò wọ́n tẹ́lẹ̀ ni bá ti rí Adébóyè bàbá wo Adébóyè bàbá ó dàbí wọn pé after Adébóyè Ọlọ́run báyìí Adébóyè ló kù. Ibi tó ń gbéra wọn dé nìyẹn. Wọ́n ti touch brain mi tó touch ló jẹ́ máa wò wọ́n bẹ́ẹ̀. But náà tójú mi ti là mo ṣe criminal ní gbogbo wọn. Criminal látòkèrè désàlẹ̀ kò sẹ́ni tó ṣiṣẹ́ Ọlọ́run àìṣe àpò wọn inú wọn lọ́wọ́. Ẹ kú iṣẹ́ mo kàn fẹ́ yìn ẹ kú iṣẹ́. Ẹ ṣé ẹ jọ 2 minutes torí mo fẹ́ lọ. Lincoln. Hello Lincoln. Àdùnní Lánre Ṣóbọ̀wálé not there. Twins girl not there. Obembe ṣé wà bẹ́ẹ̀ sà? Yes sir. Yes sir. Bẹ́ẹ̀ni sà. Ẹ kálẹ́ sà. Rárá kú iṣẹ́ o, Ọlọ́run á máa fún yín ṣe wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ á dúró tì yín o. Àṣẹ Èdùmàrè. In fact, ìyànjú ìkọ́tà ń ṣe iṣẹ́ ńlá ni. Mo lè believe pé humanity ní ẹgbẹ́ síwájú tẹ́ fọkàn sí ní kábàámọ̀ lórí ẹ̀. Àṣẹ Èdùmàrè. Tẹ́ rí nǹkan tọ́rọ̀ ẹ̀sìn tó ti sọ wádìí ní Áfíríkà generally ó lágbára ó fà wá sẹ́yìn. Mú ìlẹsíwájú kankan wá. Ṣùgbọ́n nǹkan tó ṣe padà tó jẹ́ wá burú jù ni pé àwọn kan sì wà tó yẹ pé wọ́n tiẹ̀ tí ì mọ ìyàtọ̀. Wọ́n sì gbà pé àfiṣọ́ọ̀ṣì náà ni. Lórí ó sì ń yà mí lẹ́nu pé irú Olúwa lọ́tà ń sọ̀rọ̀ ẹ̀ láti oṣù mélòó sí. Báwọn kan sì ń kúlẹ̀ lórí pé ìrọ̀lẹ́ ń pa ẹ̀ lè gbé ṣubú, ìrọ̀lẹ́ ń pa ẹ̀ lè ṣe kíní kan. Sọ̀rọ̀ gbígbé ṣubú ni pé ìyàwó àtọmọ kí ló lè nú ẹ̀? Kò tí ì yé mi káwọn èèyàn máa dìfẹ́ǹdì irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ìwọ́n tó dẹ̀ ń dìfẹ́ǹdì yìí, ìyàwó tiẹ̀ ọmọ tiẹ̀ ayé rí lọ́wọ́ òkú fún ọpamọ́. So
ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ká sì máa gbìyànjú yẹn lọ ó máa ṣe díẹ̀ kò lè yá kíákíá ṣùgbọ́n nǹkan tó yẹ pé bí mo mọ̀ èmi báyìí mi ti wá èmi náà mo ti lọ ṣọ́ọ̀ṣì dànù mo ti waste time ní ṣọ́ọ̀ṣì lọ mo ti waste ẹ̀ bọ̀ ojú mi ti là báyìí mo ti rí yàtọ̀ mo ti mọ̀ pé scam ní kinní yẹn is just a scam kẹjọ ti scam business ló ká kún ṣe ẹ gbọ́dọ̀ tó sọ lẹ́nu ọjọ́ mẹ́ta ni ó láwọn ọmọ Ayọ̀ Babalọ́lá dà wípé èlò ló ní pẹ̀lú gbogbo anointing ẹ̀ so anointing wọn owó náà fi ń wá anointing owó náà Christian now or religion or church now is a business purely so ẹ wo Yédèpò now ìsìn tó bá ṣiṣẹ́ for 30 years tó jẹ́ bí second command to him ó retire so ìyẹn ṣe wá lọ bẹ̀rẹ̀ ó ṣe wá lọ start ṣọ́ọ̀ṣì jẹ́ fresh bóyá yẹn ti ń fún òye ti ń gbàdúrà àtẹlẹgbẹ Ọlọ́run ayé lọ́kàn padà á jẹ́ kó ń jẹ́ kan lára àwọn shareholder ṣọ́ọ̀ṣì yẹn for life gbọ̀gbà tó rí pé àdéhùn dé ó ti sáàfù ẹ̀ tán ó sọ pé ó retire ìyẹn ṣe wá lọ bẹ̀rẹ̀ ó ṣe wá lọ start ṣọ́ọ̀ṣì náà ti lọ kó àwọn méjì títẹ̀ náà ó ṣe wá lọ bẹ̀rẹ̀ business tó fẹ́ filẹ̀ fáwọn ọmọ tiẹ̀ nítorí pé ilé ìtọ́jọ́ ń ṣe bọ̀ láti bí 30 years of 30 something years yẹn kò àwọn ọmọ yẹn nìyẹn build yẹn empire yẹn fún. so business ló ká kú ṣe reality business is business pure business is better but they don't know yet some people don't know yet they are still gullible they are still very naive about what is going on. Òyìnbó tó gbé like one guy really put it he says it's a slavery document the Bible. ẹ jẹ́ ká máa ṣe ní tumu first stick to time bàbá ti lọ Mumsy Presido ṣe wà bẹ́ẹ̀ Mumsy Presido. Áùdì ṣe wà. Mo wà jàre. Ẹ jọ̀ọ́ ẹ má bínú wọn nǹkan tẹ́mi fẹ́ sọ. Èdè ṣe báwọn àǹtí kan àbí àpèjẹ dárúkọ wọn mi mọ̀ ibi òun bá jà wá o ṣùgbọ́n náà ti bá wa rí lórí ìtàbá sọ pé àwọn nǹkan tẹ́nìkan dẹ̀ ni àmú ti rí o ṣebí wọ́n fi hàn wá àmú ti rí o píkítọ̀ rí o fídíò rí o wọ́n ti bá mi sọ̀rọ̀ o yóò rò pé ó yẹ kó tún lè báyìí. Bóyá wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀ hàn pé Olúalọ́ fúnra ẹ̀ wípé Olúalọ́ fúnra ẹ̀ ló yẹ kó lọ wá rí toró ló fẹ́ ọmọ ṣóye yín tó ló máa lọ wá. kò mátà gbogbo wa là ń wà àrùn ìṣàmọ̀ gbogbo wa là ń wà anybody lè bá wa rí. tó má dẹ̀ òótọ́ má dẹ̀ bá wa rí wọ́n lè ṣe fídíò àbí wọ́n kàn sọ pé àwọn ti rí o sọ̀ká kan gbà bẹ́ẹ̀ tí wọ́n ṣe rí o. bí wọ́n bá yín sọ̀rọ̀ o torí ẹ̀ máa ń sọ̀rọ̀ bí wọ́n bá yín sọ̀rọ̀ pé mo ti rí o mo ti rí píkítọ̀ ẹ̀rí kíní kan o. inú mi dùn gbọ́ngbà ìgbà tán láwọn ti rí àwọn dídì wọ mọ́tò lọ àwọn dídì ìṣàbù lọ. ènìyàn kan tó ní kí n bèrè ni ẹ̀ kó táwọn sọ fún evidence pé wọ́n ti bá wa rí wọn ìgbà tán lọ travel lọ sí France àbí bìkan wọn. ẹ̀mí ní kí n sọ ni wọn jà rí ẹ máa bá ṣe yín lọ. Bumex lady. Ẹ káalẹ́ gbogbo ilé o. Ìyá mi dáadáa. Báwo ni? Èmi ò bá ọ̀rọ̀ Olúalọ́ sọ wípé wọ́n fi allegation kan wò. Nǹkan ẹyọ kan tínú mi fi. Ẹ jẹ́ máa bá wa power tap ẹ̀yin èèyàn one flag. Oh my God. Flag. One flag. Hello? Hello? One flag. Hello? Àbí network ọ̀dọ̀ yín ni. One flag ni. Okay. Ìyá idán. Ẹ jẹ́ sáré gbé yín sókè. Ìyá idán. Bàbá mi ẹ kálẹ́ sà wọ́n bí ẹ kúrọ̀lẹ́ o. Báwo lọ́dọ̀ yín? Mi rò pé mo sọ̀rọ̀ níbi báyìí mọ́ rí ẹ kúrọ̀lẹ́ sà. Ìrọ̀lẹ́ ni jàre. Tí sọ̀rọ̀ níbi báyìí rí ẹ kú iṣẹ́ Olúwa o. Ẹ wo iṣẹ́ ni o.
Elédùmarè aṣagbára dọ̀tún o. Àṣẹ Èdùmàrè o. Àṣedédé èrè lágbára Ọlọ́run. Àṣẹ Èdùmàrè. Ọlọ́run máa gbé wa borí àwọn pípù yìí o. Àṣẹ Èdùmàrè. Fẹ́mi náà o, ṣẹ̀bẹ́ rí péjì mi. Bẹ́ẹ̀ni. Wọ́n àtàkì mi títí lábẹ́ comment section. Bẹ́ẹ̀ni. Lórí ọ̀rọ̀ bàbá Olúalọ́ yìí náà ni. Bẹ́ẹ̀ni, mo rí. Wọ́n ní tí inú ò bá fọ́ láṣọ, ẹ̀jẹ̀ ò kì í tọ́lẹ̀ kọ́nà. Bẹ́ẹ̀ni. A gbúdọ̀ múra sí náà nítorí odidi èèyàn, ẹ̀mí èèyàn là ń sọ̀rọ̀ nípa yìí. Èèyàn ò dẹ̀ mọ̀. Sísà tó lóun bá wa rí tó ń gbé ní UK tó lóun bá wa rí sísà yẹn. Èmi rò pé téèyàn bá wáyàn lọ síbì kan tó dẹ̀ jẹ́ pé òun torí tiẹ̀ lẹ́ṣẹ̀ lọ. Gbogbo ọ̀nà tó bá máa gbà láti lè rí ẹni yẹn bá sọ̀rọ̀, láti lè tẹ́kì píkṣọ̀ ẹ̀, láti lè ṣe fídíò ká fi mọ̀ pé àlàáfíà ló wà ló yẹ kó gbà. Ìgbà tó dẹ̀ lọ bẹ̀ kó ṣàwọn rí àwọn ṣe gbá àwọn ṣàwo àwọn gbá nípa ẹ̀ àwọn ṣe kankan. Àárí ẹ́fídẹ́ǹsì kankan ju pé àwọn rí yìí náà lọ. Àbí mi ìdẹ̀mọ̀ èmi ò rí ẹ́fídẹ́ǹsì kankan ju pé àwọn rí lọ. Ìkọ́tẹ́mi ṣàgbọ́ lẹ́nu wọn pé àwọn rí o àlàáfíà ló wà Ọlọ́run ò fẹ́ bẹ́ anybody sọ̀rọ̀ but àwọn fúnra wọn ò bá lédì yẹn sọ̀rọ̀. Bóyá láwọn kankan tó ṣẹlẹ̀ ni ò jẹ́ kí wọ́n lè ṣe àwọn nǹkan tó yẹ kán ṣe. Tèmi bá bá wọn sọ̀rọ̀ mo máa mọ̀. Tí ò bá ṣẹlẹ̀ nígbà tó jẹ́ pé torí tiẹ̀ náà ṣe lọ́bẹ̀. Ó lè jẹ́ pé bóyá torí family restriction. Mo wá dọ́dọ̀ yín tán mi ilé iṣẹ́ mọ̀ kò sí kankan tó yẹ kó lè ṣe bó tẹ̀ jẹ́ pé kó ṣe fídíò yẹn kó tọ́jú ẹ̀ secretly. So ìyẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni bàbá Olúalọ́ tó wá sọ pé wọ́n ti gbé òun lọ ilé ẹjọ́ báyìí ó ní àwọn èèyàn kan ló kọ́kọ́ gbé òun lọ ilé ẹjọ́ o. Tó bá jẹ́ pé ó ti ṣe the needful nígbà tó ti kọ́kọ́ pè wọ́n síta yẹn ṣebí kò ní dọ̀rọ̀ ilé ẹjọ́. Bẹ́ẹ̀ni. So nísìnyí Ọlọ́run á bá wa yanjú ẹ̀. Ṣé wàá rí lè tẹ́mi fẹ́ sọ lórí ọ̀rọ̀ àwọn pásítọ̀ yìí láti ilẹ̀ mi lọ ṣọ́ọ̀ṣì ọmọ èsì ni mí. Mi kì í lọ ó bá nígbà tí mo wà ń lẹ́gan mi ì lọ. Bóyá tá a bá fẹ́ ṣèkómọ o mo lè invite pásítọ̀ bọ̀ mi ì lọ ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n nígbà tí mo wá dá Amẹ́ríkà níbí báyìí mo wá lọ ṣọ́ọ̀ṣì sí èsì kan. Ogun tí pátá mi sì ń jáde nílùú yìí church yẹn ló fi sínú ayé mi mo ti sọ lórí platform kan bọ̀ mi ní táìmù púpọ̀. So nígbà tí pásítọ̀ yìí tí mo béèrè àwọn ọ̀nà ṣẹ̀mọ̀ ẹni tó ṣẹ̀ṣẹ̀ dé ìlú tí mo dẹ̀ dé mi ìlẹ́bí mi ìlara mi ìnẹ́ẹ̀nì kankan kódà ibi tí mo dé sí nígbà yẹn gan-an wọ́n ṣàrùn mi pamọ́ bì kan ni. So mi ìwà mo bí tí mo lè yà sí ni mo wá wò pé jẹ́ kí n fọ̀rọ̀ mi lọ pásítọ̀ yìí bóyá ó máa lè help. So ó dẹ̀ ṣe tiẹ̀ kò ṣe tọ́lọ́run. Ìgbà tí mo dẹ̀ rí bó ṣe ń lọ mo ṣe ń lọ church yẹn títí bọ̀ láti 2019 ni mi ti lọ sí church mọ́ mo dẹ̀ wà láyọ̀ àti àlàáfíà. So ẹ̀yin èèyàn mi tẹ́ bá wà lábẹ́ comment section tẹ́ bá lọ church ẹ lè kú tẹ́ bá lọ church yẹn ò ní kọ́lọ́run dí oore tó fẹ́ ṣe fún yín kù. Bẹ́ẹ̀ni. Ìyẹn ò ní kọ́lọ́run dín àlàáfíà yín kù. Ìyẹn ò ní kọ́lọ́run má jẹ́ kẹ́ ríṣẹ́. Ìyẹn ò ní gbogbo nǹkan Ọlọ́run ò kì í wo bó ṣe ń ṣe kòkòkòkòkò. Ó ní èmi yóò ṣàánú fáwọn tẹ́mi máa ṣàánú fún ni. Tó o bá kú sí church tó bá máa pa ẹ́ lé ní o máa pa ẹ́ dànù. Bẹ́ẹ̀ni. Ó lè lójú ọ̀nà church yẹn gan ni wàá máa lọ tó máa ti l'accident tí wàá kú dànù. Ṣé wọn ọ̀rẹ́ ni tó ń lọ church tó kú dànù lójú ọ̀nà ni? Dáadáa. Ọ̀dẹ̀rẹ́ ni tó ń lọ lé aṣẹ́wó tó lọ tó bọ̀ tó dẹ̀ sí kankan tó ṣe. So bó ṣe rí nìyẹn ọ̀ ẹ̀yìn èèyàn mi o. Ẹ má jẹ́ kó máa fi orí búrẹ́dì kó wá lórí ọbẹ̀. Bẹ́ẹ̀ni enough is enough. So nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ dé ìlú yìí ó ní pásítọ̀ kan tó gbé mi dé airport nígbà tí mò ń bọ̀ l'Amẹ́ríkà ìyẹn the first time tí màá kọ́kọ́ wọlé. So bí mo ṣàṣe dé ìlú mo dẹ̀ pé mo ti wà níbẹ̀ Ọlọ́run ṣe ń wo kinní kan every Friday báyìí. Ó lè lóhun káwọn èèyàn 6 lọ sórí òkè nítorí tèmi pé kó lọ máa gbàdúrà fún mi. Olóòótọ́ mo gbéwèé wọlé ni but ìgbogbo ìgbà yẹn ló là ń gbà per hour $8 per hour $8.50. Tó bá
ti wá di Friday pásítọ̀ abá ní òun ti káwọn èèyàn 6 lọ sórí òkè o gbogbo owó tí mo pa for that week ẹ̀jẹ̀ mọ̀ lútà wà pé o gbúdọ̀ sanwó ilé ẹ̀ bó tiẹ̀ jẹun kò sí kan tó kò wọ́n so tẹ́mi náà bá ṣáà ti dín owó lẹ́sẹ̀gbẹ́ kan tí mo ṣe gbogbo ẹ̀ bàbá sẹ́ndì then ìgbà yẹn ni mò ń sọ̀rọ̀ nípa yìí o that was 2013-14 màá sẹ́ndì 30,000 naira sí máa yẹn nígbà yẹn o a ní sísà ń rí change kan tẹ sẹ́ndì change ló máa ń pe 30,000 a lóun rí change kan tẹ sẹ́ndì sí òun nígbà tó ṣáàdì ọjọ́ kan ni mo bá sọ fún pé dádì mi sọ fún yín pé mò ń wáwé mo gbéwé wọlé ni ẹ má torí tèmi lọ sórí òkè mọ́ torí agbára mi ò gbé mọ́ gbogbo ìwọ̀nba tó yẹ kẹ́mi náà máa ṣe mọ̀ tó yẹ kó máa ṣẹ́kù sọ́wọ́ èmi náà òun ni mo ń sẹ́ǹdì sí yẹn tí fádà tuntun sẹ́ǹdì ẹ̀ tó chẹ́ǹjì ló máa pẹ́ kí nìyẹn ló wá máa ń dùn mí nínú ẹ̀ a ní aná orí chẹ́ǹjì kan tẹ sẹ́ǹdì kéèyàn sẹ́ǹdì 30,000 naira fún yàn àṣà 2013 kẹ máa pè ní chẹ́ǹjì so ti máa ń sọ̀rọ̀ bóyá torí pé mi ò dẹ̀ jẹ́mọ̀ ọmọ kò dẹ̀ ní mi dẹ̀ nírú owó yẹn bóyá ló fà á tó fi ń gan mí lójú o iṣẹ́ tàdé ń ṣe kò easy gbogbo wa la mọ̀ àwọn tó ń gbé nílùú yìí mọ̀ pé iṣẹ́ wa ò easy kéèyàn tó lè mówó yẹn so kí má ṣàfọ̀rọ̀ ògùn lọ mo ṣàṣọ fún pé kó má lọ sórí òkè torí tèmi mọ́ ó wá ní ọjọ́ kan àbúrò mi wá fẹ́ bá mi send owó síyàn pé mi send owó yẹn sábúrò mi pé kó bá mi fún yàn kan bó ṣe lọ mistakenly send ẹ̀ sí máa yẹn nìyẹn gbà tó send owó yẹn sí mo wá sọ fún pé ẹ̀yin kọ́ mo fẹ́ send owó yìí sí o ẹni báyìí ni mo fẹ́ send owó sí olóòun náà níyàn kan lamẹ́ríkà tó fẹ́ send owó sí òun mo ní ó dá orúkọ tó send ẹ̀ sí ní ńkọ́ mo ní lágbájá ní orúkọ tó send owó yìí sí ní ó ní orúkọ yẹn náà ló fẹ́ send owó sí òun mo ní ó dá oléyìí àbúrò mi ni Àjàyí Fèyí Kẹ́mi àbúrò mi ni èmi mo dẹ̀ ní kó send owó sí ẹnìkan so ó dẹ̀ ti mistake ẹjọ́ ẹ bá mi dówó padà bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí tó bá máa fún mi ní owó yẹn lọ́la àtìgbà yẹn bẹ́ẹ̀ mi náà ṣe block ẹ nìyẹn so gbogbo kinní yẹn ó jẹ́ kí ìgbà tí ọ̀rọ̀ ti tó ṣẹlẹ̀ sí mi níbí báyìí lọ́dọ̀ pásítọ̀ ti bí báyìí náà tó dẹ̀ ti ṣẹlẹ̀ ó wá jẹ́ kí n combine gbogbo wọn papọ̀ pé ẹ̀yà pa wọ́n tì ó bẹ́tà. pé ará bí làwọn ará bí yìí o tí wọ́n kọ̀ kú kọ́ máa gbébọn rìn ni wọ́n gbébọn rìn so bíbélì tó ń gbé yẹn náà ìbọn náà wà nú ẹ̀ so wọ́n mọ bó ṣe lè lo bíbélì yẹn láti fi manipulate àwọn èèyàn láti fi kó ọpọlọ àwọn èèyàn sínú agolo. àwa là ń náà sọ wípé ó ti tó àwa la máa sọ pé enough is enough ẹ ṣe ìyá mi. ẹ má bínú máa ń ẹ̀yin ará lé òkú ẹ ṣe a máa gbára wa àwa la máa gbára wa làrẹ́dò ṣẹ̀wà mẹ́sà Lánre Ṣóbọ̀wálé nẹ́tíwọ̀kì já yín bọ́lẹ̀ kẹ́ ní láti unmute Lánre Ṣóbọ̀wálé ṣẹ̀wà ń bẹ̀ Lánre Ṣóbọ̀wálé làrẹ́dò ṣẹ̀wà ń bẹ̀. Hello. Ọya ẹ jẹ́ kí làrẹ́dò sáré sọ̀rọ̀ ó yẹ sáré sọ̀rọ̀. Hello. Ẹ kalẹ̀. Ẹ kalẹ̀ o adi ẹ kalẹ̀. Ẹ kalẹ̀ ẹ kalẹ̀. Ẹ wo mo ti ń fọ́lọ́ nípa pàtì bíi jẹ́ mẹ́ta ẹ wo òbúrò ní gbádùn programu yìí gan. Ẹ ṣe. Ọlọ́run kó ṣàánú ọkọ̀ láwọn ará bíbá yìí. Àmín. Ọlọ́run kó ṣàánú àná. Ṣé ilé ọ̀dọ̀ wà ní bíbá yìí ṣe rí experience tí mo tẹ̀ ní bọ́dà mi gangan odidi church ló kọ́. Odidi church ló kọ́ fún pastor. Ọ̀nlóyìn dè ní ọkọ̀ ṣe kó bí ó mọ̀ òkú mọ́ ọmọ o. Pastor wo nìyẹn church wo nìyẹn? Church yẹn dáńpẹ́ lára àwọn bíráǹṣì àwọn new church yìí ṣáà ní mi rí ìmúkọ church yẹn wọn lákùrẹ́ ṣá. Kí lorúkọ pastor yẹn? Àmì ìmúkọ pastor mi ìbéèrè torí mi ò sábà I'm not used to this thing mi ò béèrè. Ṣègẹ́sì wọ́n gbogbo bó ṣe mú owó lẹ̀ tó ń kọ́ church tó ń kọ́ church bíbí tó ń ṣe wọ́n yẹ kí wọ́n máa fi orúkọ church kọ rìsíìtì kọ gbákàwó ṣe pastor yẹn forúkọ ara ẹ̀ ń kọ́.
nígbà tí wọ́n fi kí wọ́n kí ẹ̀gbọ́n tó mọ̀ pé orúkọ bàbá lórí orúkọ pásítọ̀ lórí orúkọ church ó ti parí gbogbo church wọn ti tiles everything church tó gba bí 1,000 guests ni ó church tóbi gan o ọ̀bùfàt ẹ̀gbọ́n mi láti olùfàt kò tó ẹ̀kọ́ mọ́ kókò gẹ́gẹ́ rárá wá ìtàwọn ẹ̀fọn yẹn ṣe báyìí tó ọlọ́run ìyẹn ara àkọsẹ́ ọlọ́run kan wà ọlọ́run kan táwọn ẹ̀sìn hàn pé ìtọ́kàn fi tàn wá jẹ yìí ọlọ́run kò ṣàánú wa ẹni tí ò bá lajú ẹ̀ ọlọ́run àìkú fọ́ lójú inú kó fọ́ ìta ṣe èmi kàn rí pé ọlọ́run ń gbẹ̀san lára àwọn arábìyì àwa làkàn wọn. bẹ́ẹ̀ni. ẹ wo for example ẹ wo bàbá adébóyè fún rẹ recently lọ́mọ ẹ kú kí ló worst tó yẹ kí ọmọ èèyàn tójú ẹ kú ọmọ tó fojú bókàn yìí. ìyàwó eléyìí tó ní cancer ọmọ eléyìí tó wà highly autistic ló ṣe ń ṣẹlẹ̀ sí wọn là ń yọ gbọ́ bẹ́ẹ̀. ẹ jẹ́ kí tó fún lẹ́tà gbogbo ẹ wo bàbá tó ní olóhùn bàbá tó tábà wò tẹ́sán injustice bàbá adébálá fún yìí ọmọ ẹ̀ tó fi gbẹ́kẹ̀lé pé máa gbé àdéṣe fún aṣọ́ọ̀ṣì lọ́wọ́ kò mọ Jésù mi ò ká gbogbo fídíò ibi tó ọmọ ìtọ́ ṣe ń kọ́ ọmọ ẹ̀ bó máa yẹ ká báíbù ọmọ yẹn ó dà pé ó wà ní drug fọ́sàn náà ọmọ yẹn wà ní drug tẹ́ bá gbé yẹn tó wáyé hard dress for men ní church wọ́n láti máa collect a place not men they are brethren they are not men ẹ̀rù títí kú ìyẹn o ìbálẹ̀ láwọn ọmọ ọjọ́ ẹ̀ wọ́n máa ṣe pé wọ́n máa rìn bí abẹ́ wọ́n lẹ̀ ti bá yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́. wọ́n ti bá yé wọn jẹ́ kunlẹ̀ you see wọ́n wá relocate kó Nàìjíríà ẹsẹ̀ kan bá wa gbàdúrà tó Nàìjíríà dá wọn náà lè gbàdúrà wọ́n wá relocate lọ́wọ́ lọ sí ibi tó ti tán táwọn tí òun náà ti tó ṣe wọ́n relocate lọ́bẹ̀ ẹ wo bàbá yẹn tí wọ́n ràn yín lọ́rùn kéka Adéyẹmí yẹn náà relocate lọ sí Amẹ́ríkà Sam Adéyẹmí bẹ́ẹ̀ àwọn tó tún bẹ̀rẹ̀ ṣe wọn àmọ́ lọ́hùn wọ́n lè lọ́rùn lókèjì lọ́bẹ̀ ibi tí ẹ bùtẹ̀ sí pé ọlọ́run máa ti tún kan ṣe ẹ̀ẹ́dẹ̀ bá dúró bẹ̀ kẹ́ gbàdúrà kí nǹkan yẹn kú dà tilẹ̀ ṣe lọ́n darapọ̀ máwọn tó jọ ń bàjẹ́ tó ń wá ti bàjẹ́ tó ń wá sá lọ ẹ̀wá ní lókèjì ọlọ́run kú fi àyè jẹun ọlọ́run fi àyè jẹun. wàhálà tó wá pọ̀ tó lọ́ọ̀ tó wá wà ẹ̀yìn àwọn táwa gbọ́kànlé tó wá wọ́ọ̀sì jùlọ àwọn CAC ló wá wọ́ọ̀sì. CAC fọ́pọ̀pù gan ká ní CAC mọ ipò tí ọlọ́run tò àwọn sí ní Nàìjíríà ni wọn ò ní ba iṣẹ́ Ayọ̀ Babalọ́lá jẹ́. rántí nígbà kan tó wá fẹ́ ṣe ní ìgbìmọ̀ wa pé ṣé Christian ní bẹ́ẹ̀ ni church wo ló lọ́ọ́ bá ní CAC wọn ò ní nídìí ètò ti pàṣẹ tàbí nígbà kan ní Nàìjíríà wọ́n gbọ́dọ̀ pé àwọn àrùn eléyìí ṣùgbọ́n náà àwọn pípọ̀ èdè bàjẹ́ olúwa wípé wọn ò dẹ̀ fẹ́ mọ̀ bóyá ibi tó ti fẹ́ lọ oríwó yẹn lọ́wọ́ wá ni. even in church àwọn táwọn àní church àti lọ church bí i ọdún lọ́wọ́ tó bí 20 years ago wọn ò fẹ́ mọ̀ ẹ̀ tó bá ṣe lówó lọ́wọ́. bẹ́ẹ̀ni. tó bá ní pé afẹ́ṣe ọ̀kan ní church ń ṣe o a ní ìdíbí 200,000 o àwọn àti pẹ́ẹ́rẹ́ tàwa lókè a ní 5,000 lọ́wọ́ o tọ́mọ yahoo kan bá dé ọmọ tó wá church bí i kó wá ṣọ́ọ̀ṣì déédéé tó ṣe ìjàpá lẹ́ẹ̀kan ṣo owó ni torí pé ti fẹ́ gbówó lẹ́yìn máa ní ká báyìí máa ní kí n fara ní báwo fara torí kí ni. so ọba lọ ṣọ́ọ̀ṣì náà kí ó gbé ṣe kó lọ ilé. tóní kábíyèsí jókòó sílẹ̀ ẹ ṣé bàbá mi ẹ ṣé láàrin sọ́bà adéṣẹ́ wà bẹ́ẹ̀. mo wà bẹ́ẹ̀ o ẹ kalẹ́ sà. ẹ ṣe ẹ̀kọ́ ètò ọlọ́run á fún ẹ ṣe àdúrà ló máa kọ́kọ́ fi ràn yín lọ́wọ́. ẹ̀dẹ̀ kú ogun ìtẹ́ ń jáyè. ẹ̀dẹ̀ sì máa ṣe àṣeyọrí. àmín o. ṣùgbọ́n mọ̀ràn tẹ́mi kan tiẹ̀ ní ni pé ẹjọ́ káwọn èèyàn gbogbo àwọn èèyàn bá ti ń gbọ́ kán máa bá wa sọ fáwọn obìnrin náà kó wa sínú ìdè yìí jù. àwọn ìyá wa àwọn bàbá kọ̀ọ̀kan náà wọ́n ti brainwash wọn. táwọn èèyàn bá ti já kó nù ìdè yìí gbogbo ìṣòro wa máa kúrò lẹ̀. bẹ́ẹ̀ni. olórí kúkú ni wọ́n láti kékeré náà ti ń ba iye ọmọ gan jẹ́ ọmọ mi kò mọ ní rò mọ́. in Jesus name náà ni story ìlú kan kí ló tiẹ̀ ti kan Nàìjíríà pẹ̀lú. ẹni tó mọ tí ò ṣe èrè àwa tá a múra ògùn mu là ń sínwín. bẹ́ẹ̀ni àbí kò tán mọ́ bàbá wa kò tiẹ̀ wá yé mi níbi tá a ti já sí ìgbọ̀n tí èyí mi rárá. Jesus Christ àwọn ará kìíní gan wọ́n dì náà yẹn. àwọn Júù gan dì náà yẹn. ọ̀nà fi ń bá wà láyé jẹ́ báyìí orúkọ yẹn náà. Muhammadu àti Jesus Christ ibi tá a ti wá já sí òye wa ẹjọ́ ìmọ̀ràn tèmi ni pé gbogbo àwọn òbí àtọmọdé àtàgbà kan jáwọ́ lẹ́yìn wọn wàhálà ìyàbá kúrò lẹ̀ olórí ibu ni wọ́n lè díje wọ́n
lè change o torí wọ́n rí adùn bẹ́ẹ̀ téèyàn kan bá dáwó rẹpẹ fún èèyàn kan so mọ èyí tó máa jẹ ní ẹni gbàjọ ni. àjọ téèyàn ò dá tó kó àjọ téèyàn ò dá tó kó àjọ. ó dùn owó tó dùn lówó yẹn owó ọ̀rẹ́ lásán kéèyàn kan fi ẹyin 50 naira lẹ́kọ̀ọ́ máa lọ bí 200 ilẹ̀ tí kù. bẹ́ẹ̀ni. wọ́n mọ tó ń ṣe wọ́n fi oògùn kún ni olè ni wọ́n. bẹ́ẹ̀ni. tọ́lọ́mù ọ̀bà gbẹ́rù yìí dìde àwọn èèyàn máa dá sínú wàwọ́ kan lájú ẹ̀ máa kú dànù ni. ògo wọn ò lè tẹ̀lé wọn mọ́ náà láéláé àwọn olórí burúkú yìí kò lè rí nǹkan sọ tí ó ti lu ọmọ ọlọ́mọ ni olórí ibu ni wọ́n. ó lágbára. ẹ jọ̀ọ́ ẹ bá wa àwọn èèyàn ìmọ̀ràn tèmi ni pé kán jọ iṣẹ́ yìí ẹ má yẹ kó dúró síbẹ̀ jẹ́ kó sì máa tẹ̀síwájú ọlọ́run á fún iṣẹ́ ẹ wò ẹ ní fojú sunkún ọmọ o. àmín o. Mr. Rotimi ṣé mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín lálẹ́ ẹ lọ gbọ́ lálẹ́ ṣe rí téèyàn Barrister ti kọrin ó ní téèyàn bá ń ṣiṣẹ́ burúkú nínú ìlú tó dẹ̀ yẹ pé iṣẹ́ dáadáa ni ó ní tó bá ń ṣàdúrà fún iṣẹ́ owó àmà ṣépè fún. bẹ́ẹ̀ni. ó ní téèyàn bá wá ń ṣiṣẹ́ dáadáa nínú ìlú tó jẹ́ pé iṣẹ́ burúkú ni ó ní iṣẹ́ owó àmà ṣépè fún. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni orin ńlá. kẹrí ẹ má bẹ̀rù rọ́nà pa ọ́n fẹ́ pé láyé kò sí tá máa jà ọlọ́run táàrin yẹn wà lẹ́yìn. bẹ́ẹ̀ni. ìrọ̀nà pa ẹ jọ̀ọ́ ẹ má dúró ẹ má rọsẹ̀ o. kò sí dúró kò sí rọsẹ̀ bẹ́ẹ̀ni. ẹ máa bá wa já wọn sí a máa bọ́nu òkú ẹrú torí wọ́n ti bẹ̀rẹ̀ tipẹ́ ṣé ń gbọ́. bẹ́ẹ̀ni. so generation to generation ni wọ́n ti kó bá wa. so díẹ̀díẹ̀ báyìí kẹ́ ẹ tó ṣe fọdún 5 ilẹ̀ àrùn. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni wọ́n mọ̀ pé nǹkan dé bá wọn bẹ́ẹ̀ni. ẹ̀yin ni kọ́kọ́ àwọn tó ń ṣe tí mùsùlùmí tí ọ̀dọ̀ Jesus Christ lè gbé ká ó dẹ̀ ní wúyí. àṣẹ Ìdùmarè ẹ ṣé bàbá mi àṣẹ Ìdùmarè ẹ ṣé mi ní wá yín tì ẹ ṣé bàbá mi gbogbo àná lájọ máa jàjà ẹ bumex lady ó yá nẹ́tíwọ̀kì já yín bọ́ lẹ́ẹ̀kan ẹ jẹ́ mọ́ bá wa power tap àti lọ ṣe tán náà nìyẹn. ó dà pé Ayẹni Gíga wà ní FYP kó mọ power tap àtolúwa kó mọ power ó tap. dà pé ẹ̀yin lẹ̀ ń dá nẹ́tíwọ̀kì dúró. èyí tí dùnmí tiẹ̀ ṣe dùn lẹ́ẹ̀kan torí mi ráyè ó ṣe fídíò ó ní wọ́n àlẹ́jù problem àwọn yàrá ayé ẹ̀ nìyẹn. ìkẹyọ kan tínú mi fi dùn nígbà tí mo Samuel wá lẹ́ẹ̀kan ní pé Olúwa lọ́wọ́ ló sọ wípé àwọn ọmọ ìjọ ò wá mọ́. àwọn tó ń bá screen record jẹ́ kán wá screen record lé pé inú mi dùn torí pé 10% ò pé mọ́. inú mi dùn kò sí 10% f'Olúwa lọ́mọ o. congratulations fàájà o ẹ ṣé àwọn fàájà movement a ṣe lè Olúwa lọ máa fòǹṣó wà bọ́ lọ́hún wá nílé gbogbo lé. ẹ ṣé ìyá mi. oh my Moses Olúdélé ṣe wà bẹ́ẹ̀. Moses Olúdélé. Moses Olúdélé. ẹ jẹ́ máa bá wa power tap ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. hello. hello ẹ máa kúṣẹ́ takuntakun o. ẹ ṣé ìyá mi. ẹ kúṣẹ́ Elédùmarè á tì yín lẹ́yìn o. àṣẹ Ìdùmarè. mo kàn ní kí n tún pe àkíyèsí àwọn èèyàn wa tó nǹkan kan. ok. àwọn pásítọ̀ wọ́n láti fọ́ olódì wa lójú inú àti tìta pàápàá. bẹ́ẹ̀ni. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ní Nàìjíríà yẹn àwa obìnrin ṣe mọ̀ pé wọn ò jẹ́ ká lo yẹrin. ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé ní gbogbo àgbáláyé ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé góòlù ò gbẹ́yìn nílẹ̀ Nàìjíríà. ó sú mi o ọ̀dọ̀ wa náà ti ń kó lọ. àwọn tó sọ pé ká má lo góòlù wọn kó góòlù lọ bá wọn. chai. àwọn tí wọ́n wá rán pé kán wá sọ fún wa pé a gbọ́dọ̀ lo góòlù pé ẹ̀ṣẹ̀ ni ò jẹ́ tí wọn náà fi lọ ń kó nínú tó
Wọ́n wá rán wọn láti lé wa kúrò nínú oko láti rán àwọn ikọ̀ wọn láti lọ máa ráyè wa góòlù yẹn. Ṣé mọye tí àwọn àgbẹ̀ pa lọ́dún yìí níṣẹ́ oko dìlítù àwọn tó ṣiṣẹ́ oko tẹ́ mọ ọ̀gọ̀rọ̀ owó tó wà lọ́wọ́ wọn? Kí ni ìbá ti dùn tó gbogbo àwa tí a ṣe agree ká kán jẹ́ ká darí sóko láti tálẹ́ǹtì ta níyẹn ká lọ lò nínú oko yẹn? Báwo ni ìlú ìbáṣe tó ń sìn? Wọ́n lé gbogbo wọn, wọ́n lé wọn síta pátápátá. Wọ́n wá kó àwọn àlejò sínú oko láti máa wa góòlù, wọ́n wa mẹ́kúrì, wọ́n wa gbogbo ẹ̀, wọ́n dẹ̀ fi jẹ́ẹ̀tì wọn kó lọ. Wọ́n dẹ̀ dé àwa mọ́nú tọ́ọ̀tì pé a gbọ́dọ̀ lo góòlù o, a gbọ́dọ̀ ṣe léyìí o, ẹ̀ṣẹ̀ ni o, igbá ni o, àwo ni òkòkò bàbá aṣásun o. Ẹ̀yin ènìyàn mi ẹ jára yín. Mo sì ń fẹ́ kí a bẹ̀rẹ̀ sí pín kinní yìí káàkiri. Ẹ jẹ́ ká máa pín lóòrèkóòrè bí fàájà bá ṣe ń jáde, ẹ jẹ́ ká máa sẹ́ǹdì ẹ̀ lórí Facebook ni ẹ jẹ́ ká máa sẹ́ǹdì ẹ̀. Gbogbo platform tábà ti wà, app tábà ti wà, ẹ jẹ́ ká máa sẹ́ǹdì ẹ̀ kẹ́ jẹ́ kí kinní kó gbàgbóró jù. Elédùmarè á ràn mí lọ́wọ́. Ẹ ṣé. Thank you so much. Ẹ ṣé. A lè bẹ̀bẹ̀ jù báyìí lọ. Ẹni tó bá máa gbàtú sílẹ̀, Ọlọ́run á mọ̀ bó ṣe máa pín ètò dọ́dọ̀ wọn tán máa gbàtú sílẹ̀. Ẹni afẹ́ la mọ̀ ṣẹ́ wà ń bẹ̀. Bàbá ẹ kálẹ́. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ o. Yes sir. Ẹ kú ṣíṣe. Yes sir. Ọlọ́run ọba aláàánú jùlọ a máa dáàbò bò yín. Àṣẹ Èdùmàrè. Ẹ ní kú fọ́tàyọ. Àṣẹ Èdùmàrè. Gbogbo ẹrù kẹrù táwọn tó ń pera wọn lórí burúkú pásítọ̀ ó ti orí wọn ló máa fi gbé. Àṣẹ Èdùmàrè. Ṣe rí nǹkan tèmi kàn fẹ́ sọ, nǹkan tó kàn máa tún yà mí lẹ́nu ni pé àwọn tiwa tó tún wà ní diaspora náà bá ṣe jọ wà ní diaspora, ọ̀rẹ́ mi kan máa sọ fún mi tẹ́tí là ẹ lójú náà. Nǹkan tí mo sọ fún mi ní ó yẹ kó mọ̀ fáwọn people they are doing business. Okay, ńgbà tó lọ church títí ní Nàìjíríà, wọ́n tún wá bí tí rìdíìmù tó ṣe gbogbo kíní dé Nàìjíríà, ó tún wá wòṣùṣù báyìí. Ìlú tó jẹ́ pé àwọn ló gbé church wá fún wa, ó tún wá dá church ilẹ̀ mi, ó tún wá dá church tiẹ̀ lẹ̀ síbẹ̀. This is common sense. Now yẹ kí wọ́n gan ronú náà tó bá ṣe pé ó ń ṣe business ẹ̀. Àwọn ló colonize wa náà, àwọn ló fi story book tàn wá jẹ, ló fi bò wá lójú. Ó tún wá kó, wọ́n tún tàn wá tàn ẹ̀ jẹ tán Nàìjíríà, ẹ̀ tún wá sí ìlú yìí. Ẹ̀ tún wá dá church ilẹ̀ again. This is common sense. Inú mi ti ẹ̀dùn ẹkúnṣẹ́ takuntakun tí ó dún alọ́ tí mo gbọ́ yìí. Bàbá, no retreat, no surrender ni. Bẹ́ẹ̀ni. No retreat, no surrender. Bẹ́ẹ̀ni. Ó láti produce ìyàwó àtàwọn ọmọ ẹ̀. Bẹ́ẹ̀ni, ó di dandan. Ó di dandan láti produce ẹ̀. Bó ṣe pé ká mọ̀ bẹ́ẹ̀ lójoojúmọ́, á mọ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ó di dandan láti produce, láti mọ ibi tó wà. Bẹ́ẹ̀ni. Kò tí ì rí kankan o. Kò tí ì rí kankan, a ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé bàbá mi. Ẹ jẹ́ bẹ́ẹ̀ lómi láyé kẹ́kọ̀ọ́. Máyọ̀wá Sólú network best life. Ẹ kálẹ́ o Wádì. Ẹ mà kálẹ̀ ìyá mi. Mo kàn fẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn tí orí wọn ti ta kókó. Gbogbo àwọn tí wọ́n máa wa scarf mórí torí wọ́n ti ń rùn. Gbogbo àwọn tábẹ́ wọn ti dógùn tán dé mọ́ ṣọ́ọ̀ṣì. Ibi tó rí yín ò pé sí. Gbogbo àwọn obìnrin tó fà ìtọ́ yọ̀dí tán yọ inú bí àlè apọnmità níta òun àwọn wòlíì yín ń dó. Àwọn prọfẹ̀tì yín sáré tẹ̀lé kiri ẹ̀yin dẹ́dẹ̀ máa sọ́ra yín di wèrè kalẹ̀ sí chọ́ọ̀chì. Ẹlòmíì gan òdùn rí lọ́wọ́ ọkùnrin tó lè fẹ́ àfi tẹ́ bá rìnà ọlọ́kọ tẹ́ fẹ́. Sọ́rí lọ̀rọ̀ yín ẹ ti wá dìdàkudà sí chọ́ọ̀chì kalẹ̀ ẹ ti sọ́ra yín di wèrè. Lè túnra ṣe ẹ máa wá kíní mórí níbi tán ti ṣépè fún wọn ti fi doctrine dé ayé yín mọ́lẹ̀. Èmi tí ì sọ ẹ máa padà ra ọpọlọ ń bí last náà ni à ń tà ìfà bẹ́ẹ̀ fẹ́ lọ́fẹ̀ẹ́ tó bá tọrọ yín fún ẹ ní ìdí ọpọlọ. Ọpọlọ ọ̀fẹ́ là mú wá. Ìgbàlẹ̀ ọ̀fẹ́. Ìfàjàgbẹ́ rẹ̀ sí. Torí ẹ padà ra ọpọlọ tẹ́ẹ̀fẹ́ rà yẹn ẹ jẹ́ kí ọ̀ṣọ́ yín kó jẹ́ ọ̀ṣọ́ inú kì í ṣe ọ̀ṣọ́ òde so ọ̀ṣọ́ inú yẹn náà ìwà gidi wo ló wà lọ́wọ́ wọn tó jẹ́ good example. Ìwà gidi wo la rí lára yín rí as a good example pẹ̀lú bẹ́ẹ̀ ṣe lo yẹ júẹ́rì tó
ẹ̀ẹ́dẹ̀ tí ìdílà káyè náà ẹ̀ tí ìlọ́pọlọ ẹ̀ẹ́dẹ̀ kọ́ ẹlẹ́fẹ́ rọpọlọ. àwọn dádì yín nìyẹn wọ́n ti ní ilé tẹ̀ ń wò yìí ẹ má rò pé mi ni mo kọ́ kíníkan mo rẹ́ǹtì ẹ̀ ní aya ni anybody má gbèjà mi ìyẹn bàbá yín tó wà background mò ń sọ o tó bá wà lẹ́fọ̀ ip kó máa gbọ́ mi ìran ìyá ẹ̀ kíníkan wọ́n ti ní tó bá sún mi dé kóòtù wọn ò ní padà lẹ́yìn mi wọ́n máa dúwò ibi apá ibi tí mo sí wọ́n máa dúwò ibi tí mo fi ṣe ritualist ṣe rí ọ̀rọ̀ ẹ̀ bó jẹ́ ẹ̀bẹ̀ lọ́n bó ṣìkà kó já arọ́ náà lọ ni kó pòdúsì ìyàwó àtọmọ 3 bó dẹ̀ jẹ́ pé wọ́n ó dragi ẹ̀ náà ní tipátipá kó sàtẹ̀ tí mú jáde òun everybody fẹ́ gbogbo nonsense story tó lọ ń sọ ní congregation wọn ẹ̀ kò kan èmi torí yẹn ò ṣe wàásù ìyẹn bí ìgbà tó fẹ́ kọ́ wọ̀nyẹn máa sympathize pẹ̀lú ẹ̀ ni káwọn èèyàn máa rí as a victim wọ́n lè lo victimize èyí kò fẹ́ máa act as a victim so gbogbo yẹn ò kan ẹ̀ wá kò sáàtì mọ́mọ́ lọ́mọ jáde láyé àlàáfíà lẹ́ni nígbà tẹ́ sọ pé wọ́n rí ẹni tẹ́ ẹ rí tẹ́ ẹ lè jẹ́ kárí evidence pé ẹ rí tẹ́ ẹ dẹ́ sọ pé ẹ ti rí níbi tó wà how come tẹ́ni yẹn dẹ̀ mọ̀ pé wọ́n ń wá òun tó dẹ̀ máa wá sọ pé òun ò fẹ́ bẹ́ẹ̀ anybody sọ̀rọ̀ how is that even possible ọ̀rọ̀ rírùn tẹ́ ìfara yẹn lè sọ kẹ́ fi gbóòórùn yín wò pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ó rùn ẹ sọ pé ẹ ti rí yàn ẹ rí ẹ rí evidence kankan mú kalẹ̀ ká fi mọ̀ pé ẹ ti rí ẹni yẹn ẹ̀dẹ̀ sọ pé ẹ ti rí náà ó wá dọ̀rọ̀ ilé ẹjọ́ ẹ wá lọ ń ṣe bí ẹgbẹ́ kọ́ máa pìtì yín ní àárín èrò ní chọ́ọ̀chì gbogbo wọn lanu gbà bí ẹni tó yàgbàdo àdí lẹ́nu wọ́n dànù gbẹ̀gbẹ̀ ń bẹ̀. so kí ni problem gbogbo yín gan báyìí gbogbo ẹ̀yẹ ṣù sọnù tó bò yín ti dógùn ẹ lọ tó bò yín lẹ̀ àfi tẹ́ ẹ bá yàn rí brọ́dà lẹ̀ṣẹ̀ máa lọ́kọ ẹ lọ tó bò yín lẹ̀ òbò ti dógùn gbogbo orí ti jóná ẹ lọ túra yín lẹ̀ núùdè tó sọ yín sì dé doctrine lẹ wà ẹ tí ì rí Jésù fúnra rẹ̀ rí ẹ tí ì rí ẹ lápẹ aráàsì Ọlọ́run rí kí ni problem gbogbo yín tẹ́ kóra yín sí wàhálà alẹ́ ayé ẹ lọ túra yín lẹ̀ núùdè kẹ́ ẹ free àwọn pípù yìí ṣe bísínẹ́sì lọ́n fi yín ṣe kò ní surprise pé ẹni tó bá mú wá ní pásítọ̀ mọ̀ ó lè kú lórí àdúrà fún àdúrà tí ó gbà ẹ̀yin tẹ́ forí ṣe tẹ́ forí ru ṣíà tẹ́ forí ru púpìtì you are nothing so ẹyẹ dára yín láàmú ẹni tó mú dání ni pásítọ̀ mọ̀ so trade by barter lọ́rọ̀ kínní yìí mo wú ẹ wá kí gbàdúrà fún ẹni ẹjọ́ tẹ́ bá ti understand yẹn lẹ́ẹ̀ni sinmi láyé gbogbo èèyàn kan ní òṣòríire gbogbo èèyàn kan ní òlò mọ́tò ẹ jẹ́ ká tiẹ̀ gbà fọlọ́run náà nílẹ̀ máa ṣẹ̀mọ̀ pé sinmi wà ìgbà ẹni kálukú wá lè ní sinmi tẹ́ bá tí ìgbà fọlọ́run á lè ní sinmi ìtí kálukú bá kọ tó wà látẹ̀wọ́ ẹ̀ ló máa wá sí ìmúṣẹ nú ayé ẹ̀ tó bá lépa ẹ̀mí èèyàn títí tọ́lọ́run ò bá pa kò sẹ́ni tí ó pa kò sí bẹ́ẹ̀ bọ́ ṣe lè lépa èèyàn títí tọ́lọ́run bá fẹ́ pa ni ó pa ẹni tó dẹ̀ bá kúkú mọ́tò ò ní kú sínú ilé ẹni tó máa jóná mọ́lé kò ní bómi lọ that is one thing we should understand ẹ má yẹ kẹ́ anybody kó yín láyà jẹ feel free to speak up ẹ sọ̀rọ̀ ẹ lánú kẹ́ ẹ sọ̀rọ̀ ìwọ tó bá ti jẹ́ victim lánú ẹ kó sọ̀rọ̀ tó bá pẹ́ kó pay ẹ don't go again ẹ jẹ́ ká tẹ̀ ká máa ro kínní náà díẹ̀díẹ̀ pé ibi tó dẹ̀ ń pa ariwo ojoojúmọ́ iṣẹ́ kò sú yín ni ẹ try láti máa ní post tẹ bá ti rí tó bá ti jọmọ́ nǹkan bẹ́ẹ̀ ẹ rí share ẹ rí post ẹ tẹ bá lè fi sórí page yẹn fi sórí page yín kò ní ìdíkọ́ ẹ̀ṣẹ̀ máa wá dì yín dìmú pé dìgbà tẹ bá ṣe nǹkan báyẹn if you want to really be liberated ẹ try kẹ́ repost àwọn videos tẹ bá ti rí tó bá ti jọmọ́ nǹkan fàájá kò sí nǹkan tẹ́ ní church member máa fi ń ṣe kò sí nǹkan tí DOE kankan máa fi yín ṣe you own your life you are responsible to your own life ẹnìkan kò ní gbà kú ẹnìkan kan kú ikú kálukú ni kálukú máa kú so ní wí síbẹ̀ ká kú síbẹ̀ olóòótọ́ kan ò kì í kú sípò òṣìkà ò dẹ̀ ní kú sípò olóòótọ́ so ẹ jẹ́ kí kálukú ká lọ tún ọ̀nà ara wa ṣe o. ẹ ṣé ìyá mi thank you so much mi ì ní wá yín tí thank you so much ọ̀rọ̀ ńlá kí làwọn akápò ṣèyí is done grandpa. ẹ̀gbọ́n rò tẹ̀. yes sir. mo kí gọ́sà ẹ̀kú iṣẹ́ ọlọ́run. ẹ ṣé sir. ẹ rí tí n bá ti rí ní life báyìí ara mi máa ń yá inú mi máa ń dùn fún gbogbo àwọn oníròbìnújẹ́ tó ń lọlé ọlọ́run wípé freedom ti dé. bẹ́ẹ̀ni. olódùmarè á dẹ̀ tú wọn sílẹ̀. àṣẹ ìdùmarè. ìtẹ́ mú sọ lónìí yìí ó dùn mọ́ mi níkùn. bẹ́ẹ̀ni. ó dùn mọ́ mi gan-an
and àwọn tí mo fẹ́ bá sọ̀rọ̀ lálẹ́ yìí ní lórí ní ìkànnì yìí àwa ọ̀rẹ́ mi tó ṣù gan yẹn pásítọ̀ Ayẹni Gíga àti gbogbo àwa àti àbá nírú èrò wọn. Èkíní ẹ sọ pé àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí idán yẹn. Bẹ́ẹ̀ni. Ẹ kúṣẹ́ o. Yes, sir. Ní títí èmi sà mi ò tí ì gbàgbọ́ pé àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ nítorí kíni èmi ti ní àwọn ọlọ́pàá síkùn mo ti ní wọn sí ọwọ́ òsì pé they are all useless. Àwọn eléyìí try. But sáà tí wọ́n bá wá ṣe eléyìí tí wọ́n jọ mí lójú mo mọ̀ wípé èmi nìkan kọ́ la máa tún fi ìgbàgbọ́ wa rọ̀ mọ́ wọn. Bẹ́ẹ̀ni. Nítorí wípé ní 2004 is it? I know 1994 sorry. Ọlọ́pàá nígbà táwọn adigunjalè gba mọ́tò mi ní Láwánsìn ní Olúfẹ́mi mọ́ Fẹ́mi Àyàntúgà. Bẹ́ẹ̀ni. Wọ́n wá ní ká lọ report fọlọ́pàá. Mo wá lọ sọ fún ọlọ́pàá ní Ìtìrẹ́. Wọ́n wá ń sọ fún mi pé tí n bá nídìí mọ́tò yẹn padà kí n san 20,000 nígbà yẹn lọ́hùn. Pé àwọn agbéwòlíì sẹ́mi á jíṣẹ́ ibi tí mọ́tò wà. Lóòótọ́ mo bẹ̀bẹ̀ mo fún wọn ní 15,000. Ìjọ́ kejì wọ́n gbé mọ́tò wá. Tó ó jẹ́ kí n mọ̀ wípé àwọn olè gbé ni olè tún wá. Olè wá gbà. Tí wọ́n bá ṣe tolú alọ́yè tó bá dùn màá change hope mi. Ìyẹn ìkíní. Èkejì ohun tí mo fẹ́ fàyọ ni wípé gbogbo ìwọ tó bá jẹ́ onígbàgbọ́ tó bá lòdì sí ohun tí ọ̀gbẹ́ni yìí ń ṣe ọ̀bọ̀dá Rótìmí mi ò mọ̀ yín rí o mi ò tẹ̀lé yín mi ò fẹ́ràn yín ṣùgbọ́n ọ̀rọ̀ yín ohun tẹ́ ń ṣe ohun ni mo fẹ́ràn nítorí òtítọ́ ti ń ráre tipẹ́ ọjọ́ ti pẹ́. Mo fẹ́ rán àwọn ìjọba wa létí ohun tó gbé ìlú òyìnbó dúró òun ni òtítọ́ o. Tẹ́ bá go back and think about the senator that was arrested and his wife the other day tí BBC gbé. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ mọ̀ wípé tó bá jẹ́ ilé wa ni ṣé ẹ máa sọ pé kò lówó láti bribe ẹ̀? Ṣùgbọ́n nítorí pé wọn ò gba owó wọn dúró lórí òtítọ́ ó wà lẹ́wọ̀n sìn tó bá bóyá ó dẹ̀ ti jáde o. So ẹ̀yin ọlọ́pàá wa orí òtítọ́ òun ní ìlú wa fi lè dá. Àǹkọ̀dẹ̀ ń ṣe wọ ọlọ́pàá nìkan. Gbogbo èmi àti àwọn tó gbé ìlú ọba dúró. Your neighbor is a policeman. Nítorí pé ó máa dúró sójú wíńdò báyìí àwọn ìyá yẹn ó máa wo nǹkan tó ń lọ. Tí kankan bá ṣẹlẹ̀ àwọn náà máa kọ́kọ́ pe ọlọ́pàá wọ́n dẹ̀ máa ròyìn gbogbo kíní tó ṣẹlẹ̀ yẹn látòkè délẹ̀. Ìyẹn bẹ́ẹ̀. So ibi tí mo wá ń bà ibi tí mò ń lọ lórí ọ̀rọ̀ tí mo fi ní ọ̀rẹ́ mi Ayẹni mo fẹ́ kó o jọ kó o padà kó lọ fi okùn lú ikùn ẹ kó o wọnú ọkàn ẹ àti gbogbo ìwọ tó pera ẹ ní prophet including àǹtí kan Tóyìn Fẹ́mi. With due respect yo mi ò bú yín o mo fẹ́ ká jọ ronú ìrònú tí mo dẹ̀ fẹ́ ká rò ní wípé
Àwí Koko ó ń bá wa ń tún ìgbàgbọ́ ṣe ni. Bẹ́ẹ̀ni. Èkíní, Àwí Koko kò sọ pé kò sí Ọlọ́run nítorí mo wà lórí mò ń gbọ́ gbogbo ohun tó ń sọ ní last time. Nígbà kan ní last time tí wọ́n wà lórí tẹ́ḿbìlì. Ohun tí mo fẹ́ kẹ́ ẹ dìmú ká ọjọ́ fún ikùn lókun. Tí Olúwa lọ bá dé lónìí tó bá tiẹ̀ múyàwó ẹ̀ wá. Ohun tí mo fẹ́ kó padà kó lọ béèrè kó ṣàlàyé kó béèrè nínú ọkàn ẹni wípé ẹnìkan mo gbọ́ tí ẹni yìí sọ pé òun prophet Ṣẹ́gun. Ó sọ ọ̀rọ̀ kan ó ní Olúwa ló lo ìyàwó ẹni. Ìwọ dẹ̀ ni ò lò. Ohun tí mo fẹ́ gbogbo àwa onígbàgbọ́ mo fẹ́ kó padà lọ wo ọ̀rọ̀ yẹn. Ohun kan kọ́lọ́fín kan wà ń bẹ̀ tí àwọn onígbàgbọ́ àwọn àgbà méjì tí wọ́n fi sọrú ọ̀rọ̀ yìí. So ìyẹn bẹ́ẹ̀ ju gbogbo ẹ̀ lọ. Ohun tí mo fẹ́ bèrè lọ́wọ́ ọ̀bọ̀ àǹtí Tóyìn Fẹ́mi àti Ayẹni. Òun ni wípé oh Lord, I'm missing my point. For me 1 second, let me just get my yes sir. Breathe in and out. The question I want you to ask yourself. Òun ni wípé nígbà tí ẹ̀ ń ka nínú ìwé mímọ́ wípé inú pẹpẹ ni ìdájọ́ máa ti bẹ̀rẹ̀. Please, what is in your mind? What is your own taking about it? Ṣé ẹ rò pé aṣọ tí wọ́n tó fi bo tébù níwájú pẹpẹ ni? Àbí tùràrí tẹ̀ ń fi? Nígbà tí Ọlọ́run súnra rẹ̀ sọ pé ìdájọ́ máa bẹ̀rẹ̀ láti inú pẹpẹ. Honestly, Oluwalo should be giving Rotimi Daniels the credibility for being able to carry out this important hit. Bẹ́ẹ̀ni. Pé òun ni wọ́n kọ́kọ́ fẹ́ fi hàn aráyé. Tó bá win, honestly, it's still a shame. Nítorí àwọn kan ti jẹ́ káwa lọ fi ẹ̀dọ̀ lu ẹ̀dọ̀ wípé ó lo ìyàwó ẹ̀ nǹkan kan wà nínú ìgbàgbọ́ yín nínú ṣọ́ọ̀ṣì yẹn. Therefore, I'm going to rest a little bit. Okay, sir. Ẹ̀yin tèmi, ohun tí mo fẹ́ kó o dìmú ni wípé ìgbàgbọ́ ìdájọ́ máa bẹ̀rẹ̀ láti inú pẹpẹ. Àwọn wo ni pẹpẹ? Àwọn bàbá wa Adébóyè. Àwọn wo ni pẹpẹ? Àwọn Olúwalọ. Àwọn wo ni pẹpẹ? Àwọn what do you call it? Àti bẹ́ẹ̀ lọ. So Olódùmarè á túbọ̀ máa fún yín ṣe. Àmín. Ẹ ṣé sir. Well done to your effort, sir. Yes, sir. Thank you so much, sir. Ẹ ṣé, àgbà ò ní pẹ́ lórílẹ̀. Babalọlá Fọlákẹ́ Mary. Babalọlá Fọlákẹ́ Mary. Ẹ ní láti unmute o. Ẹ ní láti unmute o. Babalọlá Fọlákẹ́ Mary. Hello. Big Mommy. Big Mommy. Ah. Vendor. Vendor.
vendor ṣé wà ńbẹ̀. Vendor. Ṣé network ìyáàfin mo tún ráyọ̀. Ẹ ti gbé mi wọlé, ẹ má bínú, ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́. Ẹ kálẹ́, ẹ kúṣẹ́ náà, ẹ kúṣẹ́ t'Olúwa fi lé yín lọ́wọ́. Thank you for the opportunity. Mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ tẹ́ fún mi. Mo máa ń tẹ̀lé yín, mo máa ń gbọ́ àwọn nǹkan tẹ́ máa ń sọ. And Ọlọ́run á fi ẹ̀kọ́ àti òye òtítọ́ á fi yé àwọn èèyàn wa. Ó dà pé àwọn èèyàn wa wọ́n kàn wá carried away ni. Àti pé olúkálukú ló rò pé bí ọ̀rọ̀ Ọlọ́run pé bí kàlòkàlò àbí bí tẹ́tẹ́ ni. So òun yẹn ló máa ń jẹ́ kí kó fà pé ọ̀pọ̀lọpọ̀ máa ń sọnù lọ́nà. Ọ̀rọ̀ inú ìwé mímọ́ pé bí tí ò bá tẹ̀ kí n ṣe pé bí gbogbo wa ò bá gbàgbọ́, ṣùgbọ́n èmi mọ̀ pọ̀rọ̀ inú ìwé mímọ́ ó pé ìlànà tí àwọn tí ó gbé kalẹ̀ fún rere ni, èmi ò rò pé fún búburú ni, ṣùgbọ́n àwa ènìyàn àwa la fi ń ṣe ibi. So mo gbàgbọ́ pé Ọlọ́run á jẹ́ kí bẹ́ẹ̀ ṣe ń sọ òye á yé àwọn tí wọ́n ti sọnù nínú pé à ń wá ọ̀rọ̀ Ọlọ́run ò sọnù rárá, àti pé ohun tó yẹ ká ṣe gẹ́gẹ́ bí ènìyàn fúnra lára wa. Bí ẹ má bínú pé àwọn kọ̀ọ̀kan ń ṣe wọ́n bá ní pé ìkọ́nà mi lọ́wọ́ ni, ẹ má bínú. So àwọn tó yẹ ká ṣe tọrọ Ọlọ́run fi lélẹ̀ ní pé bí ká nífẹ̀ẹ́ ọmọ ẹnìkejì wa, bí kólúkálukú gan kán kóra wọn níjàánu, bí kólúkálukú wá ìgbéga ọmọ ẹnìkejì. Nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run fi lélẹ̀ ní, nǹkan tí ìwé mímọ́ fi lélẹ̀ ní. Ṣùgbọ́n kí ni àwọn tó ń pera wọn ní òjíṣẹ́ Ọlọ́run lénìí, kí ni wọ́n ń ṣe? Kí ni àwọn tó ń tẹ̀lé wọn lẹ́yìn, kí ni wọ́n ń ṣe? So èyí tó túmọ̀ sí pé ọ̀pọ̀ ìjọ ni wọ́n fi ọ̀nà òtítọ́ wọ̀nyí ni wọ́n fi yé, ni wọ́n tọ̀ ọ̀nà òtítọ́ wọ̀nyí mọ́. Owó, ìfẹ́kúfẹ̀ẹ́ tara, òun wá ló ni àwọn èèyàn wá ń tẹ̀lé. So ẹni tó bá dẹ̀ ti gbé ìjọ ẹ̀ lórí àwọn nǹkan títayé, ó ti di dandan wọ́n máa sọnù ni. Àwọn tó dẹ̀ wà pẹ̀lú wọn náà tó dẹ̀ ń bá wọn jọ́sìn, tí wọn ò bá tètè rí àrídájú tí ó ṣe pé ìwé mímọ́ táwọn náà ń kà àbí ọ̀rọ̀ Ọlọ́run tó ń kọ́ tó ń kà, tí wọn ò bá kà dáadáa, tí ò bá yé wọn, àwọn náà máa ṣègbé pẹ̀lú àwọn tó ń tẹ̀lé ni. So ọ̀rọ̀ Ọlọ́run mi ó pé mo mọ̀ pé nínú àwọn nǹkan tí àwọn tẹ̀ ń sọ òtítọ́ pọ̀ nínú ẹ̀. Olúkálukú dẹ̀ ṣe express rẹ̀ torí àwọn nǹkan tó olúkálukú ti rí ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ṣèpé mo á gbàdúrà pé kọ́lọ́run kó fi òye ọ̀rọ̀ ẹ̀ kó fi yé olúkálukú wa. Yálà àgbàgbọ́ nínú ti Bíbélì ni o, yálà àgbàgbọ́ ní ti ìbílẹ̀ ni o, yálà àgbàgbọ́ ní ti ẹ̀sìn mùsùlùmí ni. Ohun tó ṣe pàtàkì jù nínú ayé tí gbogbo wa wà gẹ́gẹ́ bí ènìyàn, òun ni pé ǹjẹ́ à ń ṣe ìtọ̀nà bó ṣe yẹ ká ṣe ìtọ̀nà wa sí? Ǹjẹ́ à fẹ́ràn ara wa? Network. Ó ní orin kan tí mò ń wá, ní ìmẹ́ni tó lè rán mi létí orin yẹn, mo fẹ́ fi round up. Prince Man, orin sí ànẹ́sì kan báyìí. Mo lò sometimes ago, mo fẹ́ fi ṣí àwọn pastors yìí létí. Ń bọ̀ náà. Ń bọ̀.
Bon. Ọgbọ́n àgbà ẹ fẹ́ sọ nǹkan kan. Ẹjọ́ Aldi bàbá. Yes sir. Irú ni mo lè fẹ́ràn tí inú orin kí ẹ̀ jẹ́ kí n máa kọjá lè jẹ́ máa gbọ́. No, orin sí àlẹ́ ẹ̀sìn kan báyìí tó sọ pé ilé wa lọ́rùn or something like that. Mi mọ nǹkan tí mo fún yín ṣe. Mo dẹ̀ lò ó lórí. Bí orin òkú nìyẹn. No, pé. Bí orin òkú nìyẹn. Olùṣe wáyé jọ̀wọ́ wá ṣe wáyé fọ́run ká lè gbọ́ ohùn ìpè o ṣeun ká lè sìn ọ́ lókè. Ẹ̀yin aráyé gbọ́, thank you so much. Mi mọ bí tí mo ṣe. Yes sir. Terry, well, all is well. Àwọn bàbá mi kò sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Terry ìdájọ́ tí wọ́n ló kọ́ máa bẹ̀rẹ̀ lórí pẹpẹ yẹn. Ìdájọ́ ti bẹ̀rẹ̀ lórí pẹpẹ gan for now. Àti gbogbo àwọn pastors wọ̀nyẹn. Èmi mo dúró níwájú Elédùmarè wípé gbogbo wọn oògùn ni wọ́n ń ṣe, babaláwo ní gbogbo wọn. Ṣùgbọ́n torí pé ní Ọlọ́run jẹ́ èèyàn tó máa ń dákẹ́ tí ì sọ̀rọ̀, wọ́n forúkọ ẹ̀ bojú. Àwọn àti ìwà sọ pé ó ti ayálà ó sógun kò sógun none of our business. Ìyàwó àtọmọ la béèrè lọ́wọ́ ẹ̀ because gbogbo ọ̀rọ̀ tó sọ mo fún wọn léṣe náà nu gúrúùpù yẹn pé ní ìyàwó àtọmọ la béèrè lọ́wọ́ ẹ̀. A béèrè bóyá o jí ọmọ gbé àbó kidnap àbó ṣègbà àbó ṣàwò. Ìyàwó àtọmọ la ní kò mú jáde. Bọ̀ mo ti retí response wọn nínú group nínú bọ́ọ̀sì wọn àti kò sẹ́yìn tó lè reply ọ̀rọ̀ mi yẹn. Ẹ má tẹ̀lé ká máa fa ọ̀rọ̀ eégún inú mi nípa àdìgbè fáwọn legal party. Ẹ jẹ́ ká máa iṣẹ́ wọn lọ. Káwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ bá because tí a bá ń dìbò sí ọ̀rọ̀ ẹ̀ alẹ́lu ti ń bá yẹn. Yes, táwa níbi ìlérí ọ̀rọ̀ ẹ̀ alẹ́lu ti ń bá wọn. A ti bẹ̀rẹ̀ iṣẹ́ mi. Ṣé mọ̀ pé mo ti sọ tẹ́lẹ̀ wípé a ti fà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ táwọn èèyàn sọ wípé àwọn kan wá ń bá mi nínú inbox ojú ti tì ẹ́ orí pé orí nǹkan kan sọ mọ́ lórí ọ̀rọ̀ olúwa ṣé nǹkan kíní kan mo ní èmi ò lásà fún yín kí ni tèmi pẹ̀lú titi yín nígbà tán bá invite kó má lọ. Tán bá invite kó má lọ. Àwọn tó sọ bẹ́ẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bá rí àwọn ní dára lè fún wọn rí ni wípé ní àwọn tó invite ẹ̀ tán bá ti pè é kó má dá wọn lóhùn. Bẹ́ẹ̀ni. So tó bá wọ́n invite ẹ̀ báyìí ó dá wọn lóhùn wọ́n wá fi alẹ́ kẹ́kẹ́ pé yín jẹ̀bi. Network ṣá wọn network. So tó bá falẹ̀ kẹ́kẹ́ yín pèsè lẹ́ jẹ̀bi fine gbọ̀ngbà tẹ́ ẹ̀ ti jẹ̀bi tẹ́ ẹ̀ jẹ̀bi tẹ́ ẹ̀ bá anybody ní agbẹ̀jẹ̀ ẹ̀yọ ọ̀hún. Òun pẹ̀lú àwọn fámílì òbí náà ló máa mo lè sọ pé ní RD mo lè máa sọ pé ní RD olóòtú yìí dàrú ìrọ̀lẹ́ pa ìyẹn ọkàn yín. Bẹ́ẹ̀ni. Wọ́n ní tìṣìgbà tó bá dé kóòtù. Bẹ́ẹ̀ni. Mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan gbà tí mo kọ́ wọlé sínú gúrúùpù tó bá ní pé kí witness jáde witness máa pọ̀ gan. Ó ní ìyàwó sáramọ̀kọ ó bímọ sáramọ̀kọ Èkìtì alámọ̀kọ níyàwó ń wà. Ìjọ tí mo dẹ̀ sọ̀rọ̀ yẹn náà nàìjíríà kan tó tẹ̀síwájú pé ní ẹ̀yìn ilé òun ẹni ẹ̀ ń gbé láramọ̀kọ wọ́n dárúkọ mọ̀ gan nínú platform bí láti lọ́jọ́ yẹn. So eléyìí tó ti sọ yẹn àwọn àti ẹ̀ tí ìráyè tiẹ̀ àwọn àgbẹ̀ evidence pọ̀ gan tó máa jáde lóṣù dandan ẹni kẹ́ ẹ̀ ní láti wá Nàìjíríà bọ̀ ẹ jẹ́ káwọn tó pè é ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ jáde náà. Òun pẹ̀lú àwọn ọlọ́pàá ló lẹ́jọba bẹ́ẹ̀ ẹ ṣe bàbá mi. Ẹ jẹ́ kó òun nífà kó wá gbogbo wa lọ sí kóòtù ìyá tó sọ̀rọ̀ pé ní káwọn àlàáfíà tó yẹ àwọn ọ̀bẹ níbọ̀dì jà ìjọba àlàáfíà ní programu yìí wá fún. Bẹ́ẹ̀ni. Ẹni Nigeria citizens tá a bá ti rí ní ẹ̀tọ́ àti béèrè lábẹ́ òfin allegedly. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ dẹ̀ ní ohun tó bá ṣẹlẹ̀ sí àwọn ènìyàn nínú chọ́ọ̀chì àbí ní àyíká tí agbègbè gúrúùpù foundation yìí láti attend sí wọn. Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí ìfẹ́ tá a ní sí ara wa. This foundation is for humanity. Bẹ́ẹ̀ni. Love and humanity. So kì í pé bóyá à ń fi ẹ̀sùn tí ó sì kan anybody. Bẹ́ẹ̀ni.
yálà wọ́n gbéwèé mọ́ ìwé mímọ́ wọn wọ́n gbé dání wọ́n gbéwèé tí ò sí mímọ́ dání àbá pásítọ̀ wí àbá oníṣẹ́ wí àbá fáwí but anybody nínú àwọn mẹ́rẹ̀ẹ̀ta tó bá kọjá yìí náà láàájú tí kì í sìn wọn níbi according to their profile. nǹkan tó bá ṣe ló máa jọ́ọ̀jì wọn kì í ṣe pé bá ṣe là ń wà specific lérí anybody pé oníṣẹ̀ṣe la gbà wọlé à ń cover ẹnìkan à ń tú àṣírí ẹnìkan tí oníṣẹ̀ṣe bá hùwà tí ó bá dáa tá a bá ti rí wọn a máa sọ. ok woman tó sọ̀rọ̀ last táwọn ènìkẹ́ drop yẹn sìn wọ́n yóò sínú gúrúùpù nígbà táwọn sọ fáwọn oníṣẹ̀ṣe pé ní ẹ̀yin lẹ́ ń ṣògùn fáwọn pásítọ̀ yìí táwọn pásítọ̀ wọ́n dẹ̀ bẹnu àtẹ́lù wọn so woman yóò gbọ́ yẹn nígbà yẹn woman yóò gbọ́ yẹn nígbà yẹn pé ní ẹ̀yin babaláwo ẹ̀ ṣògùn fún wọn ẹ̀yin pásítọ̀ ẹ̀ wá máa gbọ́ àwọn babaláwo pé ní oògùn ò dáa kìnìún ẹ̀yin dẹ̀ ní ẹ lọ gba àfọ̀ṣẹ́tẹ̀ yẹn báwọn ọmọ ìjọ sọ̀rọ̀ ní o bọ̀ àwọn èèyàn ò lísìn sí yẹn ìgbà tó bá ti wá sọ lórí àwọn pásítọ̀ náà máa ń tẹ́tí sílẹ̀ ìgbà tó bá mẹ́mẹ́sàn àfà mẹ́mẹ́sàn babaláwo anybody wọn ò ní gbọ́ rd ẹ wo ẹni ká mú kéèsì pé márùn tí ẹ mú wá ní last week bẹ́ẹ̀ni tó gba 16.something million yẹn bẹ́ẹ̀ni a máa ṣiṣẹ́ lé lórí bẹ́ẹ̀ni a máa ṣiṣẹ́ lé lórí ẹ má wọrí ó ti yé mi. kéèsì tẹ́lẹ̀ àtàwọn àti gbọ́ débì kan ká travel sáwọn ọlọ́pàá kó lónà máa bá wọ yí ká tún mẹ́rin ọ̀rọ̀ dábẹ́ sí. ká tún mímí gbọ́ bá ti máa yanjú ẹ̀kọ́ kan nìyẹn. ó tún ọ̀rá channel. ẹ ṣé bàbá mi ní wáyé tí. now ẹ̀yin pásítọ̀ yìí ẹ̀yin bàbá Adébóyè àǹkó ìlànà táwọn tó lọ tán fi sílẹ̀ tó jẹ́ káwa náà gbà hook line and sinker tó dẹ̀ jẹ́ wípé gbogbo ìgbà tá à ń sọ yìí a bá ti gbọ́ ọ̀rọ̀ tán gbà yẹn ó máa ń wọ̀ wá létí ó máa ń ṣí wa lọ́kàn ara àwọn foundation yẹn ni orin yìí ẹ̀yin mélòó lẹ rántí orin yìí àwọn orin rèé ebè. ìpilẹ̀ṣẹ̀ tẹ́ bàjẹ́ nìyẹn o tó bá yá kẹ́ láì gbé yín ré ṣe ti rí ìpilẹ̀ṣẹ̀ tẹ́ bàjẹ́ nìyẹn mo mẹ́yẹ bọ̀dá kú.
Olúwa lọ ṣó ń gbọ́. Olúwa lọ ṣó ń gbọ́. Olúwa lọ ṣó ń gbọ́. Torí lánàá tó mọ̀ lélẹ̀. Olúwa lọ ṣó ń gbọ́. Tó bá jẹ́ pé lóòótọ́ lẹ bìlíìfù nínú ẹ̀. Tó bá jẹ́ pé lóòótọ́ lẹ bìlíìfù nínú ẹ̀. Ṣé ẹ ti ń gbọ́? Ṣé ẹ múra torí tẹ́ ẹ̀ bíríìtì nìyẹn? Ìyàwó àtọmọ dà wàhálà wá dé láti bí oṣù mẹ́ta mẹ́rin. Ṣé bórin ìpínlẹ̀ tẹ̀ ṣe lélẹ̀? À ń rán yín létí báyìí. Yóò ṣe bó lẹ́ ń gbọ́ yìí. Iṣẹ́ táwọn bàbá yẹn ṣe sílẹ̀ yóò mọ̀ bí yín. Ìyà tán jẹ lórí iṣẹ́ ìyìn rere yóò mọ̀ bí yín. Bẹ́ẹ̀ bá jẹ ata yóò mọ̀ pa yín lórí. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ momi yóò mọ̀ sápa yín lórí. Bẹ́ẹ̀ ni. Ṣé báwọn kan ló ṣe débi táǹtà ṣì ń gbọ́ orin yíyàwó lélẹ̀ yíyàwó náà kọrin ẹ wo tẹ́ ń ṣe lénìí. Èmi fẹ́ lè wàásù fún ẹni Olúwa lọ. The preacher has become the preachee. Bẹ́ẹ̀ ni. Olùṣe wáyé jọ̀wọ́ wá ṣe yín yẹ fọ́ọ̀rùn ṣẹ́tìrì ẹ̀ ń gbọ́ ìpilẹ̀ṣẹ̀ tẹ́ bàjẹ́ nìyẹn. Ìpilẹ̀ṣẹ̀ foundation tẹ́ bàjẹ́ nìyẹn. Ẹ mọ̀ wá lẹ́ ń fi nǹkan lẹ̀ fáwọn ìpilẹ̀ṣẹ̀ yóò ní lẹ́sẹ̀ lẹ̀ ìpilẹ̀ṣẹ̀ yóò mọ̀ bàjẹ́ ni. Ẹ̀yin olórí burúkú àṣírí. Ó nìyẹn. Kò sígbà tẹ́ gbọ́ orin yìí tára yóò ní sẹ́gìrì pé orin rèé. Pé oníbìkan káti ẹ̀ wá sọ pé ọ̀run àti hẹ́ẹ̀lì yẹn ò tiẹ̀ rí. Ṣé bó níjọ́ kan téèyàn ó sùn tí ó sùn báyìí? Ìyẹn tó bá róore ọ̀fẹ́ gbà torí kì í ṣe gbogbo èèyàn ló máa róore ọ̀fẹ́ gbà pé ó sùn ó fọwọ́ rọrí sùn. Inú mọ́tò lẹ́lòmíì máa wà tí ó dé bá. Inú bòbí tí ò ti lè ṣe nǹkan kan ló máa dé bẹ́lòmíì lójijì níkù yẹn. Kí náà máa sọ ń pa ẹ tó bá lọ tán? Kí làwọn èèyàn ń sọ ń pa ẹ lọ́wọ́lọ́wọ́? Ṣé lórí ọ̀rọ̀ ayé private jet? Ẹ wá sọ the competition at the expense of people that cannot feed. Ṣé bó ní inspiration kan táwọn kan ní tí wọ́n fi kọrú orin yìí? Tẹ́ wọ́n bá ń gbọ́ mẹ́sẹ̀jì yín lẹ́nìí, orin wèrè wo ló ń bọ́ sí wọn létí? Orin ògo. Ọlọ́run wá dá ògo padà náà. Ẹ̀yin olóṣì olórí burúkú yìí. Ṣé bí ìtàn fi kẹwàá gẹ̀gẹ̀ láti kékeré lélẹ́yìí? Ṣé bí ìkan inspiration yẹn ti wá látòrí pẹpẹ báyìí yóò sì mọ pásítọ̀ mọ preaching gbà yẹn àwọn tó bá jó lórí ẹ̀ yóò sì mọ gba inspiration orin tí ó mọ múyàn ronú ẹja bára wa sòtọ́ ọ̀rọ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbé sẹ́gbẹ̀ẹ́ yìí pé bóyá it is real or not real. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo bí tí foundation yẹn ti wọ́ wá náà. Tẹ́ bá lọ sọ́dọ̀ Táíwò Òjó ògo ní. Ẹ̀yin tẹ́ wà lábẹ́ Táíwò Òjó ẹ ní láti jí gìrì. Ògo wo ló bọ́ sọnù lọ́wọ́ yín? Nigeria system tí ò wọ́ọ̀kì ló jẹ́ kẹ́ máa wá tí ò sọnù kiri. Wọ́n ní tíyà ńlá gọ́ọ̀mẹ̀ntì bá gbé ní ṣẹlẹ̀ kéékèèké àwọn aṣièrè àwọn òpònú àwọn aláyébàjẹ́ yìí á tún máa wá gùn yín mọ́lẹ̀. Á máa gùn yín mọ́lẹ̀. Wọ́n dẹ̀ ló rẹ́sẹ̀ wèrè òbúṣogunjọ́ òlo tó fẹ́ rí tọ̀lọ̀gbọ́n wọn ní ẹbí ọlọ́mọdékẹ́ni tó gọ̀gbọ́n. Àwọn wèrè aṣièrè tí ò kọ́ṣẹ́ tí ò ṣe nǹkan kan wọ́n wá ń yọkùn sẹ́yìn tẹ́ jẹ́ professor ẹ̀yin masters degree holder PhD holder wọ́n ń yọkùn sí yín lọ́rùn wọ́n wá sọ yín di mú ìwá. Olórí burúkú wọn náà yìí ti lọ kọ́ outward humility Adébóyè wọ́n máa ṣe báyìí tó bá fẹ́ kájà tẹran wọ́n máa ṣe báyìí kán lè sọ pé wọ́n níwà rẹ̀lẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ lélẹ̀ ìwánú wọn ju ti ọ̀ka ó burú ju tọ́ka lọ. Àwọn olórí burúkú wọn sọra wọn di kan lọ́jọ́gbọ́n sí wa lọ́rùn. Elédùmarè ó mọ̀ bá wa dẹ́mi yín lé gbòdò because enough is enough. Enough is just enough. Bẹ́ẹ̀ni.
láti wàásù fún eléyìí o, ẹ̀ka táyé bá gbọ́ kò sádùn nínú ẹ̀ mọ́, kò sádùn ṣe mọ́. We stand for justice. We stand for justice over religion. We stand for justice. We are religiously liberated. We are religiously liberated. Tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ọlọ́rọ̀ wá fẹ́ ṣe. Lórí òtítọ́ ládùúró, lórí òtítọ́ ládùúró, màá jálè tó. Senior evangelist owó níyì. Stand for truth and justice. Mo kí yín. We are liberated. Religiously o. Tàbá ṣe bẹ̀ nínú epo ẹ̀pà, ẹni máa yọ ayọ̀, ẹni máa yọ jẹ́lẹ̀. Princess man. Làákàyè rẹ̀ kò máa ní dọ̀bà o. Tìmí Daniel. Ogun ayé kò ní borí rẹ̀ o. Ó máa ní tẹnu tó bí ọ̀wọ́. Ayé kò ní rí ẹ̀mú. Tìmí Daniel. Ayé kò ní rí ẹ̀fà. Nítorí òtítọ́ ló gbé dání. Òtítọ́ ló gbé dání. Bá ṣe gbọ́ ọmọ náà èdìdì o. Èdìdì o. Ògo tó ń lọ èdìdì o. Àgbẹ̀tọ̀ ikú bàbá, thank you so much. Tìmí Daniel. Èdìdì kò lè rẹ̀. Thank you so much.